kórí òwe kó ṣàánú fún mi o. Àṣẹ. Kórí èwe kó pèsè fún mi o. Àṣẹ. Kí n finú ṣoyún kí n fẹ̀yìn gbọ́mọ kan. Àṣẹ. Kí n bọ́kùnrin àbíró kí n bóbìnrin àbíyè o. Àṣẹ. Kó pè mí náà ní ìyá alágbájá o. Àṣẹ. Kí n má yàgàn kú o. Àṣẹ. Kẹ́yìn èwe náà kẹ́ ẹ má kú o. Àṣẹ. Ìyá yín má fojú sunkún yín o. Àṣẹ. Arúfin ẹbọ, Àṣẹ. àròdà ẹbọ, Àṣẹ. dìgbàdìgbà kì í já lé kán, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kì í já lọ́rùn ọ̀pẹ, ọmọ wọ̀yọ̀ wọ̀yọ̀ nílé aládìí. Ètò tó wá kú nísìnyí o, ìwẹ̀ odò àti ìbọrí. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀, àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. 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 Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Ẹ tẹ̀lé mi. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. 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 Àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀. Àrúbọ ẹbọ dáná o. Àjàǹkóró. Bó ṣe wọ̀lú wa lọ ṣọlá, àṣeyọ̀wù lẹ́lẹ́dùà ẹ̀gbọ́. Ipa gbogbo ayé kò ká bàbá o, ọ̀rọ̀ mi ọ̀dọ̀ rẹ̀ ò bá ṣá. Bó ṣe wọ̀lú wa lọ ṣọlá, àṣeyọ̀wù lẹ́lẹ́dùà ẹ̀gbọ́. Ipa gbogbo ayé kò ká bàbá ni mo wí o, ọ̀rọ̀ mi ọ̀dọ̀ rẹ̀ ò bàbá. Àdániwá tí mo tó pè wá láyé, èrò ń gba ènìyàn ní. Bàdó. More music at ninjaloaded.com. She carry front, she carry back, she's two package, I can't leave her. She's wondering, so I can't leave her. Nothing in this world that I can't give her. I'm loving you. She carry front, she carry back, she's two package, I can't leave her. She's wondering, so I can't leave her. Nothing in this world that I can't give her. I'm loving you. I'm loving you. Kill her shit, she don't penny why me. You're the girl, show me love, so tell me why me. In Malaysia, love, don't why me. No shit, I don't matter why me. Oh yeah, catch on my show like deep in sumo to my loma yo. Oh yeah, sumo be your mama, loma slow, my loma slow. Oh yeah, there's something about you. And you know, say me, know that doubt you. One for that down, 20 naira change. 20 naira báwo? Ó fi ẹlẹ́ fún ọjà rẹ̀. Àlejò ọ̀gbọ́n fẹ́ náà wọlé. Wo
ṣó má dá mi lóhùn kan tí mo fẹ́ bí ẹ ṣá. Ìgbà wo ni ìyá Demilade jáde ni? Kò tí ì pẹ́ púpọ̀ tí wọ́n jáde. Mi ti gbọ́. Kò tí ì pẹ́ tí wọ́n jáde. Kò pẹ́ tó jáde. Wáyé tó fi ń parọ́ fún mi náà. Ìwọ tí mo rò pé tí bá bí ẹ lè rọ̀rọ̀ wá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. Jọ ta ló fẹ́ kí n tún fojú jọ? Nígbà tí wọ́n tún mo gbọ́kànlé tó bá tún wá ń parọ́ fún mi. Àní ìgbà wo ló jáde ní gangan? Kò tí ì pẹ́ jù. Kò tí ì pẹ́ jù. Kò tí ì pẹ́ jù. Ok, ó ti yé mi. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí àbí? Kò tí ì pẹ́ jù. Ọlọ́run lè dálé ẹ̀rọ nígbà tó bá máa rí. Ṣùgbọ́n ó ṣe bá mi drop ẹ̀ sí kitchen. Ó ṣe kan rẹ̀. Thank you. Whoa, Demilade, mo kàn ń ṣẹlẹ̀ mo ń bọ̀ sí ṣùtì yẹ ẹ̀dùn wa nǹkan tó máa jẹ fún ẹ ó gbọ́ kí ló máa jẹ ó sọ̀rọ̀ iṣẹ́ bí ẹ gbà tó níyà máa wọrí ibi àwọn nǹkan tó máa jẹ fún ẹ ó gẹ̀ẹ́tẹ̀ pẹ̀lẹ́ ọmọ wèrè ọlọ́run ló ń wo. Salt on the beat, 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 salt. Yeah, idea. Èmi fẹ́ máa tẹ̀síwájú nìyẹn. So. Any moment from now tó bá pè mí line mi lè máa lọ but immediately tí èmi bá ti land máa pè ẹ́. So mo really appreciate time to spend pẹ̀lú mi. I really enjoyed myself. Yeah. Ṣùgbọ́n. Yeah. This will be enough. Nǹkan àlejò ẹ̀ lè jọ ń tó di ọ̀lọ́ má bínú pé ó kéré. Just relax go enjoy ara ẹ̀. You can leave here anytime tó bá wù ẹ́. Then again you can call the kitchen kó sábẹ́ lóúnjẹ gbogbo tó bá wù ẹ́ o ti san owó lẹ̀ fún extra bẹ́ẹ̀. Just take care of yourself. Time tó bá wù ẹ́ mi máa lọ. Thank you very much. Bobo yìí appreciate obìnrin ṣá 20k olórí burúkú tí mo tẹ̀lé lọ ní last week. Owó òṣìwò ló ń kọ́ fún mi jọ́jọ́ kọ́ mi kọ́ pẹ́ jàre àbọ̀ lórí burúkú. Owó òṣìwò ló ń pè èmi àti ẹ̀ agreement tẹ́lẹ̀ ni. Oníṣẹ́ mi àti ẹ̀ agreement ìgbà tí ìyá ẹ̀ tó ń gbáwájú ilé wọlé tó ń gbá ìkùlé jáde tó ń ṣe gbogbo pàṣàpàṣà látànà ó sọ fún mi pé kẹ́mi ẹ̀ ń jí ọ̀mà ni mo sọ fún mi kókó yẹ kó 5k lọ́wọ́ mi tó mi ò bá pé ìyá ẹ̀ ò ní kú. Wà á sẹ́límọ́ try láti understand kò sí much lọ́wọ́ mi ó jáwé tó wà lọ́wọ́ mi màá fún ẹ jù báyìí lọ wọn ṣàkọ ọ̀kan sára ẹ̀ ju níná lọ níná lówó. Ṣé ìyá ẹ̀ fọ́bìnrin lówó ni. Ìyá mi. Bẹ́ẹ̀ mo sọ wọ́n tó yẹ kókó ṣobìnrin ṣàkàṣàkà ni ìyá wa jẹ́ òfọ́bìnrin lówó wò wá wojú mi o tí owó ẹ̀ bá pé 5k ń bíbà ìyá ò lè kúrò mi. Ok kí ló yẹ kí n ṣe báyìí kí ló yẹ kí n ṣe. mi lọ́wọ́ mi kọ́ pé 5k látàrí pé lóṣù 5k ló wú ẹ. 5k. bẹ́ẹ̀ ni. wẹ́rẹ̀ lélẹ̀ jọ̀wọ́ kó gbogbo owó fún mi àbọ̀lọ́ sí lélẹ̀ dára jọ àbọ̀jọ́ wọ́n máa ṣí ẹrẹ ju ẹ̀rọ ọ̀dàbọ̀ tí ń gbà ní jọ̀wọ́ kó sì lọ. kí tó rí 5,000 gbà lọ́wọ́ ẹ̀ gbogbo wèrè ni mo ṣe fún mi mọ̀ pé bọ́bọ́ ìfún mi lówó tó tó yìí ò ní ìbá ṣeré fún jù kékeré lélẹ̀ tí mo ṣe fún next time tá a bá pàdé á gbà.
káàárọ̀ ẹjọ́ ṣe lélẹ̀ wà mọ́ ẹ má ti jáde máa jọ tó ọlọ́run fẹ́ rí ilé wọn were very very important ẹ ṣe lọ ń bọ̀ right away. àǹtí Sẹ́límọ́ Ráwálé ti fẹjọ́ yín sùn dáadé àti mọ́mì wọ́n ní táwọn bá rí yín àwọn máa pa yín ni. ó máa pa mí fún kìnìún ọmọ mi ń kọ́. wọ́n ti gbé lọ sọ́dọ̀ mọ́mì yín. òun fúnra ẹ̀ ń kọ́. wọ́n ti wá yín lọ. kí ló ń wá mi kiri ṣé mo jẹ́ bébì ni. ṣùgbọ́n àǹtí Sẹ́límọ́ ìgbà tẹ́ ti mọ̀ pé ẹni wá sílé lánàá ó yẹ kẹ́ ẹ ti pe nọ́mbà wọn o ọmọ yẹn ń sunkún láti àná ni ìta gan ni bọ̀dá Wálé fúnra wọn sùn kí ló dé. Rọ́mọkẹ́ níbo ló gbà lọ. mọ́mí èmi ti fẹ́ máa lọ. níbo ló ti ń bọ̀ láti àná. Màámi mo lọ pàtì. aago méje olùtọ́kọ ẹ ti wá bá mi lé láàárọ̀ yìí. mo lọ sí pàtì ni màámi. pàtì wèrè wo ló lọ tí wọ́n lọ pàtì láti àná tó fi ọkọ ẹ sílẹ̀ ìwọ dágbére fọ́kọ ẹ pọ̀ lọ pàtì ni. ẹ̀yin náà ṣáà mọ ọ̀rẹ́ mi Oyin nígbà tí mo ní problem òun ló dúró tì mí odidi oṣù mẹ́rin ni mo fi gbé nílé Oyin so kò lè irú ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ò lè ṣe pàtì kí n má wà níbẹ̀ kò lè possible màámi. bọ́ọ̀rọ̀ ẹ̀ bá wá ń ṣe pàtì tó gbélé ẹ̀fọ́ oṣù mẹ́rin ìyẹn wá ní kó wá ṣe pàtì kó má lè dágbére fọ́kọ ẹ pé òun lọ sí pàtì ó wá fi ọmọ sílẹ̀ ọmọ bẹ̀rẹ̀ sí ní ké kì í ṣẹjú ẹ̀ kò sí lọ́wọ́ ajá tó já olówó ẹ̀ ní òṣòre ká ní ọkọ ẹ ti gbé má jáde lé ẹ lọ́wọ́ ni orí ẹ ti pé dànùdànù. mọ́mì kí ló ń jẹ́ má jáde. kálọ̀ tí kì í mọ́lẹ̀ tó ti fún lóyún sí ọmọ tẹ gbé kalẹ̀ gan òun gangan ti tó gbàbúrò ẹ̀yin ò rí bẹ́ẹ̀ yẹn ni. ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí ta ni o mọ̀ kí nǹkan tó kàn nìyẹn ṣé eléyìí tó jáde ńlé tó fi ọmọ sílẹ̀ tó lọ sí patí ṣé òun ni màá wá má jáde fún àbí patí tó lọ ni màá ti lọ yọ nǹkan bá àbí kò dẹ̀ lẹ́bi o lẹ́bi rárá ni ṣé o ti yẹ ẹ́ ń sìn inú mi dẹ̀ dùn pé mọ̀ mí gan dáadáa mọ̀ mi sí tó dúró mọ̀ káà háìdí ara wa lójú wọn àbí mo kàn mẹ́lò mo dẹ̀ tutù kò sí nǹkan kan méjì torí ẹ̀ tá à ń fún lọ́wọ́ là ń fún lọ́wọ́ ẹ̀yin ni o òun lè mi pọ́n lé. Màámi ẹ wò òun ló train mi mo dẹ̀ ti gbọ́n ọmọ lọ́wọ́ nìyẹn kò sí nǹkan tó máa ṣe. ó parí ó ti tán obìnrin sàwànú olóhùn olórí ọkọ wo jọ nítorí Ọlọ́run bàbá mi ṣáà má bínú ìwọ ni mo máa bẹ̀. èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àbí ojú tèmi ló ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé kì í ṣe pé àwọn tó ní ẹ jẹ́ èèyàn gidi ni ṣọ́ọ̀ kí mo lè sọ kó má jèrè ẹ mo lè kì í ẹ mọ́lẹ̀ kí n jẹ́ kó má jèrè ẹ bọ́jú gbogbo ẹ̀ lọ jẹ́ ká fi yẹn lẹ̀ wàá rírọ̀ wòóró má díyẹ́ o má wo di ẹ má bàa bẹ̀ ẹ wá bẹ̀ ìyá ẹ̀ tó bá ṣáwà ń tà wọ́n pọ̀ rẹpẹtẹ ń ta gan. Màámi ẹ wò ẹ má bá mi bẹ̀ o ẹ má bá mi bẹ̀ rárá sórí àtòwòrò ọmọ díẹ̀ àti ìyá ẹ̀ tí ò máa ṣe èmi kò dúró fún ẹ mo dẹ̀ wà lé fún ẹ kó gbàgbé bọ́lẹ̀ ṣe. Rọ́mọkẹ́ mo wà lé fún ẹ. Rọ́mọkẹ́. mọ́mí ojú yín ló ṣe kúrò bí ṣojú yín ló ṣe lọ ṣojú yín ló ṣe kúrò bí. ó náà lórí tí mò ń tẹ̀lé yẹn. ó ti yé mi ẹsẹ̀ máa pa ni ẹ lè nọ́pà ẹ filẹ̀ mo eyín ni mo ti yí o. pòkìtì bíi pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ títìrì ló ń tìrì ojú ọjọ́ kí ló dé tó ń fi sùn. ọkọ mi kí ni mo ṣe fún Ọlọ́run tó kọ́ tí ó fún mi lọ́mọ ó ń fún ewúrẹ́ lọ́mọ láláì bí léèrè àìmọye wèrè ló wà títì tí wọ́n ń kó ọmọ dání láláì ṣe pé wọ́n tọrọ lọ́wọ́ ẹ̀ tó fi dá wọn lọ́lá kí wàá lè mi ṣe fún
báwo ni tèmi ṣe yàtọ̀ láàrin àwọn ọmọ adarí wọn. Ṣùbọ́mi ìrònú ẹ̀ gbogbo gbà yìí ó ti fẹ́ máa sú mi o ṣé o fẹ́ ṣọmọ fún rẹ̀ ni. ìrònú ò bá àgọ́ ara rẹ rárá àmọ́ ẹ bá mi bẹ̀ Ọlọ́run ẹ bá mi bẹ̀ ẹ́ aláàánú mi ni ẹni kó ṣàánú èmi náà kó fọmọ ta mi lọ́rẹ kó jẹ́ kémi náà wà láwùjọ àwọn ọlọ́mọ. ṣùgbọ́n ayé wa ló fa ìbànújẹ́ ọjọ́ gbogbo yìí Ọlọ́run àrà wá dá àrà ìdùnnú sínú ayé wa. Má ronú mọ́. Ọlọ́run tó gbọ́ ti Hánà àgàn ọjọ́ pípẹ́ tó fún lọ́mọ á padà sọ̀wọ́ náà dọ́lọ́mọ. Má fi ronú ṣe rẹ̀ léṣe. Jẹ́ ká padà sùn. Ìfọkànbalẹ̀. ṣé ìwọ lọpọlọ rárá ni ṣé báàlà káì ní ni nígbà tẹ́ ń kíyàn kárọ̀ ní sí tẹ̀sí rí òrùn tó fẹ́ yín hàn báyìí láago kan ọ̀sán. Màdámù ibo ló dàjàre. mo lọ sí Òṣogbo lọ́dọ̀ àwọn èèyàn. gbà ìdẹ́mi ti ń sùn ni mo ti gbọ́ aago ọ̀gá tí wọ́n dún tán fi sọ pé èmi o wípé kí mọ̀ jẹ́ kẹ́ ẹ jáde kí mọ̀ sí géètì fún yín wọ́n ní mọ̀ sí géètì fún yín kí mọ̀ jẹ́ bọ́tà. ọkọ mi sọ wípé ẹ gbọ́dọ̀ ṣí géètì fún mi. ẹ wò Mr. Sikiru ó ti sú mi mo kàn wá nílé yìí ní ẹwò mi látòkè délẹ̀ mo kàn ń jẹun mi ò yé mi ò pa mi ò bí kan fún wọn ọkọ mi dẹ̀ gbìyànjú tó bá sọ pé kí n má lọ àwọn ẹbí ẹ̀gàn wọn ní gbà ṣé kí n sì ní sùúrù kí n jẹ́ kí wọ́n wá fi ọwọ́ ara wọn kó ẹrù mi síta ni wọ́n náà wọ́n gbọ́dọ̀ bá mi láì ṣe pé mo sì lóyún nígbà míì tí wọ́n bá tún máa wá síbí ẹ̀yin inú ẹrù ó nà án. ẹ wò madam ṣe rí bẹ́ẹ̀ bá ti torí pé tí ìsàbẹ̀ àmọ́ fọkọ yín bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fi rí ọkọ yín lẹ̀ ọlọ́mọ jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fọ́mọ ẹlòmíì jẹ́ o tó ti yé yín sùúrù lọ́rọ̀ yín gbà. Síkírù. Mr. Síkírù. Mr. Síkírù. Mr. Síkírù ṣe ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ parọ́ dé sẹ́ni tóbi bá ń bẹ́ ń lé ọkọ bí ò bá rọmọ bí tọkàn rẹ̀ bá balẹ̀ yẹ kó máa sọ pé ní o ó yẹ kó máa dúpẹ́ tiẹ̀ fọlọ́run pé tó bá dijọ́ kan òun ó padà bímọ ni. sẹ́yìn ti rí nígbà tí ọ̀pọ̀lọ́ tí ò tó nǹkan kan tó ń ṣẹ́gìrì sínú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó ń bẹ́ńlẹ̀ sẹ́mọ̀ pé ti padà fọmọ kánsá ṣe ti jẹ́ kó mọ dá sọ̀rọ̀ wa àbẹ́mọ̀ pé ti jẹ́ kó mọ dá sọ̀rọ̀ yìí. èmi lọmọ ọ̀ka Síkírù ṣèṣe borí ẹ burú ó fẹ́ ṣe bẹ́ẹ̀ fọ àbórùn tó tọ̀ sí ọ lórí òjẹ́ kó lọ́pọlọmọ èmi lọmọ ọ̀ka nínú èmi rẹ ta ló súnmọ́ ga jù. madam ẹ mọ̀ kan ẹni kí ó fún wa láàyè mo fẹ́ bá yín sọ̀rọ̀ kó kàn wọ́n ṣẹ́jú mélòó kan. ṣèṣe pé o sí èrè àbò o sàárẹ̀ mọ́ tilẹ̀ ni kémi ò fún yín láàyè o fẹ́ bá ta ni sọ̀rọ̀ nígbà tí mo dààmú tí ó jẹ́ pé mi súnmọ́ wọn jù wọ́ lọ ṣé wọ́n ló fẹ́ gbé wọn lọ bí tí wọ́n lọ ní ìsinmi tí wọ́n ti fẹ́ lọ sórí rẹ̀. same kí lájọ́ ń jẹ́ ṣé fèsì same sọ lèmi lájọ́ ń jẹ́ àbí tí òun mọ̀ pé tèmi bá ti ń wá àwọn wà lẹ́yìn mi mọ̀ wò wọ́n nu mírọ̀ láti àárọ̀ tí lè fi sún àjọmọ̀ ríra wa báyìí ni wọ́n mọ̀ rí èmi náà nu mírọ̀ nínú ọkọ̀ ẹgbọ́n wọn á sọ kàtìkàtì lẹ́gbẹ̀rẹ̀ ọkọ̀ fàdáyé kan lọ sọ̀rọ̀ ṣé bá ṣe pórí tiẹ̀ burú mo ti ẹ̀ jẹ́rìí mọ̀dàmú àwọn náà ní gbọ́rọ̀ tí wèrè bá ń sọ mọ̀dàmú ẹ wo ẹ jẹ́ kó máa lọ ní ká máa lọ bí táà ń lọ. ẹni ẹ fẹ́ rí mi ó dẹ́ important. ọ̀gùn tó kún bọ̀ bóyá kí n máa lọ tí n bá ti trú pẹ̀lú àwọn máa pè yín á lè máa lọ bí táà ń lọ ṣe ti gbọ́. kí n máa lọ bí ọ̀rọ̀ tí òun sọ lẹ́ẹ̀kan kémi ò yí ẹ̀bà fún yín kí n ná gímù tèmi sẹ́gbẹ̀ẹ́ kan. wọ́n sọ̀rọ̀ orí ìdúró wáyé wá tó máa jọ. ìyá òbí oṣù náà wọ́n ti sọ.
mọ̀ pé ẹ̀yin lè fa tó pọ̀ jù ẹ̀yin lè fa sẹ́rí tọ̀rọ̀ bá ti ń rí báyìí tóbi bá wà ní ọkọ tọ́lọ́run bá tètè dá lóhùn kì í dùnkù tẹ́tẹ́rẹ́ ẹ ti láwọn ibi tẹ́ẹ̀tì mẹ́sẹ̀ sí ọlọ́run bá ti dá yín lóhùn. ẹbí èmi náà dẹ̀ kọ́ o ṣe rí ẹdìyẹ mi làágùn o ìyẹn ni ò jẹ́ kẹ́ mọ̀ o. ní adìẹ yín ọ̀ làágùn àmọ́ nígbà tá adìẹ yín ti ń làágùn ilé aláwo mélòó lẹ dìẹ yín dé ilé oníṣègùn mélòó lẹ dé ọ̀dọ̀ aláàfáà mélòó lẹ lọ. December yìí òun lèmi àti ọkọ mi lọ sọ́dọ̀ bàbá kan ó dánú sọ pé lọ́dún ìyó èmi máa bímọ o àdègbà bẹ́ẹ̀ kí lọkọ mi lọ fún mi ẹni kí ló sọ bàbá yìí ní ìlànà máa sọ fún mi pé kí èmi àtòun jọ máa jáde age is 62 years old 62 years old bàbá tó máa kú tèmi tọ̀la tó yẹ pé tó bá gorí mi ọlọ́mọ yìí kò ṣe hàn síbẹ̀ ó sọ fún mi kékeré mi àtòun máa já ọ̀rẹ́ kọ̀ọ̀kan ká máa fẹ́ra ẹ̀yìn máa jìn. tó bá sọ bẹ́ẹ̀ náà ṣe rí èèyàn nítorí pé èèyàn rarọ́ lẹ́ẹ̀kan kéèyàn máa ra nǹkan mọ́ ìgbà téèyàn bá rarọ́ èèyàn padà ròótọ́ náà ni béèyàn bá ròótọ́ ó ṣeé ṣe kéèyàn padà tún rarọ́ ṣe rí béèyàn bá pàdé oníṣègùn àbádáhùn ṣe àbí ẹni tó ń yíwọ́ padà tó bá firú nǹkan bẹ́ẹ̀ lọ yìí èèyàn nítorí bẹ́ẹ̀ kéèyàn má jáde mọ́ tó ti yé yín nìsín ó kàn jẹ́ pé èmi ò mọ̀ bí ẹ ṣe lè ráyè sí ni ìbá introduce ẹnìkan sí àǹfààní ó tí wọ́n bá sọ pé àwọn eléyìí ń bẹ lọ́hùn ọlọ́run ń gbọ́ àáfàá tí mò ń sọ yìí ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé mo súnmọ́ wọn dáadáa ẹ̀ẹ̀kan làwọn eléyìí ń fojú kan sánmọ̀ lọ́dún láàrin ọdún kan péyàn jáde tí wọ́n ń róye báyìí ẹ̀ẹ̀kan ni ọmọ kéwu wọn ni mí ń gbà kan àmọ́ lọ́wọ́n kọ́kọ́ àwọn fi kéwu jẹun tí ẹ bá lè gbà mí láyè láti ṣàlàyé ọ̀rọ̀ yín fún wọn bóyá ẹ̀yin lè ráyè o kí n mú yín lọ o mo tún wá lágbára àti tún mú wọn wá nítorí pé kó má dàbí pé bóyá ọ̀gọ́mọ̀ ẹ̀rọ nǹkan míì láàrin èmi àti yín pé bóyá mo ń lọ èmi àti yín dá nǹkan kan pa àbí mò ń lọ́wọ́ sí nǹkan kan pẹ̀lú yín mo ṣe wò pé bóyá tí n bá mú wọn wá bóyá tí ẹ̀yin àtọ̀gá bá rí wọn àlàyé ó lè yẹra wọn ó kàn jẹ́ pé yóò fẹ́ ná yín ní sẹ́ńjì díẹ̀ ni. bí èlò ni. n lè sọ iye tí ọ̀nà yín pàtó wà mọ́ mo mọ̀ pé ọ̀rọ̀ wọn lójútùú ọ̀rọ̀ yóò lójútùú lágbára Ọlọ́run àmọ́ kinní kan ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi sẹ́rí èmi lè fira tèmi lẹ̀ láti lọ pe àfáà wa àmọ́ ẹ ṣe oore kan fún mi oore tẹ́ ẹ ṣe fún mi ni pé bẹ́ẹ̀ ṣe bá mi bá olójú kankan bí ojú wèrè ẹ bá mi bá sọ̀rọ̀ tí ó bá mi dó sí ẹnu géètì ẹ wà tún ṣe oore kan fún mi lẹ́ẹ̀kejì ẹ fún mi ní 10,000 naira péré ẹ bá ti bá ń wá 10,000 yìí 10,000 wọ́n mọ̀ jẹ́ bí owó ọkọ̀ tó nílọrin mò ń lọ tó ti yẹ yín nìsín ẹlẹ́ẹ̀kẹta ẹ ní fílẹ̀ ní dọ́gbọ́n sá lọ gbogbo ohun tí mo lè ṣe ni mẹ́ta ni ẹ ní sá lọ kò wọ́n bá ń dó sẹ́nu géètì tí ọmọ ṣiṣẹ́ lọ tẹ́mi ò fi lọ tẹ́mi ò fi dé 10,000 naira. ṣe bí màá ṣàròyìn ẹ jẹ́ àbí yóò kúlẹ̀ fọlọ́hún. tó bá sọ pé o lè ṣe tó bá ìfún mi. kúlẹ̀ ẹ lè kúlẹ̀. ẹ fún mi lómi tó tó ẹ bá mú kọ́ọ̀bù sí ẹ gbọ́. ẹ bá ń jà. ìrókò tiẹ̀ ní ọmọ ìyá jẹ. eégún burúkú abita kó mi lẹ́yìn. bàbá máa lẹ́kùn. àmì. kí ni mú mu báyìí. kí n wo fún ọ sísà. kí ni mú nǹkan àfa lè rí. orí òòdà tá ló sọ ọ́ láàfà. kí ló fẹ́ mu. wọ́n fi akẹ́ fún mi lẹ́nìkìn ní ilé mu nǹkan tó pọ̀. ẹgbẹ́ bá fún lẹ́nìkìn. ẹnikẹ́ni kan. àbí bó ló ṣe fẹ́ sí. bẹ́ẹ̀ni. bó ní pẹpẹ sí. sólátà. tó jẹ pẹpẹ súùpù ní sólátà. kí ni mo sí ọ báyìí náà láti. ẹ dákun sí ẹ pẹpẹ súùpù pílẹ̀tì kan wá. bàmúkọ́. ẹ gbọ́. ó sì le. ó sì le. ẹ bá aṣọ fún kìsìn kan fún wa ní kíní. wọ́n bá ń fún ní pẹpẹ súùpù. wọ́n ní wọ́n jí kí ni o. báàgì ẹlẹ́jà. bó wà ní owó rẹ mọ̀ bá. kí ọba ti sílẹ̀ wọ́n máa ṣe. wọ́n máa ṣe bí ọba ti sílẹ̀. kí wọ́n mọ̀ sí náà. káfíńmù náà lókun. mo ń gbọ́rọ̀ rẹ̀. náà bẹ́ẹ̀ pa ọ́. láti ẹ má ti rí ìsìwọ́ sí
ọtí rẹ yóò ti mọ̀ pé òun mú kankan bí. òun mú nǹkan. máa lọ. ẹ lọ nídìí omi. ohun èèmù mi omi rẹ ló ti gbé wájú yìí tí bí ń so mi nù. sórí iṣẹ́ ti di ọmọ láti jẹ o owó ti di ọmọ láti là o sọ̀rọ̀ mi yìí o sọmọ pé mo ní ṣòro kan níbi iṣẹ́ pẹ̀lú ìyàwó ọ̀gá mi. wọ́n bá faradà ni o kò sí bí ẹ̀ ń tẹ̀lé máa ṣiṣẹ́ tí ó máa fi rówó tí ò ti ní níṣòro mẹ́rin ọ̀rọ̀ ló máa faradà. láti kí ló tó ọmọ ẹgbẹ́ inú gbogbo kájọ mo ti mọ̀ ó lè mọ̀ bẹ̀ kí ni mo ti sọ fún ọ ní ìṣètò mi sáré sọ pé mo máa mọ̀ ní sùúrù sí i sọ ọmọ tí mo fẹ́ sọ ni òun síwájú ẹlẹ́dẹ̀ẹ́ mi pẹ̀dẹ́ ni mo fẹ́ sọ fún ọ ni pé ìyàwó ọ̀gá mi ní ìṣòro àìrọ̀mọbí tó ti yọ wọ́n ti sáré wọ́n ti náwó owó ti bẹ́ẹ̀ tán kẹlẹ́. ábẹ́lẹ̀ fún ọ ni. ọlọ́run ò ní wọ́n mọ̀ tó fẹ́ bẹ̀ láti mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ò ní wọ́n mọ̀ tó fẹ́ bẹ̀ gẹ́gẹ́ bí mi náà bìkọ́sí èmi ni mo já ọtán lórí aago pé ìwọ mo fẹ́ kọ́ bá mi ṣiṣẹ́ kan ò fẹ́ kọ́ bá mi ṣàfà o wọ́n á ní ìwọ bẹ̀ lọ́run wọn wọ́n mọ bí wọ́n ṣe ń bẹ lọ́run ó ti yọ mo ti bẹnu fún ọ lé lọ́run ǹjọ́ wọ́n mọ̀ pé ìwọ àtàwọn àfàsùlẹ̀ mọ̀ àlùkò ní kíjìpá ẹjọ́ ilẹ̀ ẹ̀kọ́ lé. ayé ní amẹ́ríkà sì ń jẹrẹ lágbègbè. tó sì rí sa mọ́díkà sì yín wò lẹ́tí rí ra lónà tó fẹ́ mọ gbéra rẹ̀ sípò tọ́lọ́hún bí ọ sí ni ṣé torí pé mo ti ń tún ọmọ àwọn ẹni ọlọ́hun ṣé ló ti fẹ́ mọ ṣe bíi pé ọlọ́hun wà lẹ́yìn rẹ̀ mo promote rẹ̀ lọ́hùn mo jẹ́ kí wọ́n mọ̀ pé ìwà àti àwọn ṣéwù Buhari ọmọ Musa ẹjọ́ wà náà ni wọ́n á fẹ́ mọ pọ́n àrẹ lè kọjá bọ́lọ́hún ṣe pọ́n ẹjọ́ pàdé ní mọ́ríkà ṣẹjọ́ pàdé ó jẹ́ bí ẹgbẹ́ kápẹ́ńtà yín tó ń ṣe kiri ọmọ gan lórí ọba ti débẹ̀ tí ìṣẹ́ wa bá ti kílíkì báyìí àti jẹun a lè gba ẹ̀bẹ̀ sórí rẹ̀ tó ti yọ wọn wà fún un wo sórí kọ́sítúmù tó fẹ́ wọ̀ bó ló ti fẹ́ rí. ṣé mo lè tí mo bá rí jàlámíà nǹkan tún mi lè wọ jàlámíà. ọmọ kọ́sítúmù tó wọ̀ tó ti yọ sọmọ irú afákàsímù yìí wọn pa àwọn kéwù wọn sì máa lọ sọmọ lóko lẹ́kọ̀ọ́ kan ó lọ bá wọn ó sọ fún wọn pé àwọn tíátà kan wọn fẹ́ lo ìlú àtúntò máa fi sọmọ lóko pé wọ́n wá tọrọ ẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n wá ń sọ fún gbà pé àìwọ́ ló mọ àwọn rí nǹkan kan ló fi wá bá wọn tọrọ aṣọ ni wọ́n wá wọ̀ wọ́n wá lọ wájà kíní láwà níbi tó ti lé òwe tí ó fẹ́ kan ìsàlẹ̀ ọrùn rẹ̀ báyìí ló ti yọ wọ́n wá wá àlùkìámọ̀ àbí àlùkìńbà ọ̀dàbò ara báyìí ọ̀tàn ìwọ kan wọlé màá ṣe fínísìn yòókù kò tó dé. tí mo lè dé gbò. ìgò kọlọ̀ bá dé kó o ṣe lo tọ́ḿbìlà kó lo tọ́ḿbìlà tá a fi mú nǹkan tọ́mù tó bá ti dégò sí ó ti dàbí ọmọdé ó wà lùkọ́ artificial tó bá ti fọ́nbù ní òròpó lè sóríire mọ́ ó ṣe rínú láti etí rẹ̀ nílò èèyàn mọ́ yára rẹ̀ mílíọ̀nù nìyẹn tí má ti tẹ́lẹ̀ dì ọ́ ìrọ̀rùn ni ó bá dé o àmọ́ tó bá ti fọ́nbù kò jẹ́ tán nù o èrè bá parí. ẹ fún mi kí sèse. ẹ pẹ̀lẹ́ mọ ẹ ra sa. ìwọ padà sẹ́nu iṣẹ́ ẹ̀. sa èmi ni mo mú ọ wá. ṣé o mo fẹ́ bá sọ̀rọ̀ ni padà sẹ́nu iṣẹ́ jẹ́rẹ́ àbí wọ́n mo fẹ́ bá sọ̀rọ̀. ó dà sà. àfà lẹ́ǹkan sí ẹ kú jókòó ìyàwó mi jíṣẹ́ yín fún mi inú mi dẹ̀ dùn nígbà tí mo gbọ́ àfà ìṣòro àìrọ́mọbí nínú ayé ẹ̀dá ṣùgbọ́n ńlá ni àmọ́ tẹ́ bá lè bá Ọlọ́run sọ̀rọ̀ kó gbọ́ kó dẹ̀ rí bẹ́ẹ̀ kí ìyàwó mi fi lè rí ọmọ bí mo ń ṣe ìlérí fún yín wípé. astagfirullah ẹ má jẹ tó ẹ má búra láìláì àwọn àfàmọ́ karama àdéhùn gan àlùkáwà ní ẹ̀rọ lọ́nìfà wàláì àmọ́ karama àdéhùn bàbá wa ó fi aṣáájú ẹ̀dá búra ẹ bímọ. yẹn náà dà
àfà kí ló máa wá ná wa àti pé ṣé ìyàwó mi máa bímọ. wàláhì tàláhì sùnmọ́ bí láìláìláìláwà ẹ bímọ. àwọn ààyè ńláńláńlá tó ń bẹ Mẹ́kà mo fi ṣe ẹlẹ́rìí wájú yín wàláhì ẹ bímọ. bàbá wa ẹ tẹ́wọ́ àdúrà. àlìkùránì alápọ̀nlé ó ní téèyàn bá ti ń ṣe ìfẹ́ òun Ọlọ́run òun ó sì máa ṣèfẹ́ rẹ̀ èyí wá ń ṣèfẹ́ Ọlọ́run ọba Ọlọ́run ó ṣèfẹ́ ti tẹ̀yìn náà Ọlọ́run àwọn ìyá wa àti bàbá wa wọ́n tẹ́wọ́ àdúrà síwájú Ọlọ́run ọwọ́ tí wọ́n tẹ̀ Ọlọ́run má jẹ́ kí wọ́n padà lófìfo wọ́n láwọn ẹni Ọlọ́run wọ́n láwọn àyè ńlá tó tóbi Mẹ́kà wọ́n láwọn bàbá wa Mọ̀lánà Sheikh Ibrahim Niyas bàbá wa Al-Miskin Billahi Ọlọ́run àfọláwọn bàbá wa àfibẹ̀ Ọlọ́run jó rí bẹ́ẹ̀ fún wọn. bàbá wa Ìlọrin làwa ti wá afẹ́ràn owó díẹ̀ yóò nà yín lówó. bí ìlú gbọ̀ngàn wà ní owó yẹn máa ná wa. Ọlọ́run Ìlọrin mọ̀ ìyá yìí fa owó Ìlọrin láti wá ládùúgbò tá a wà yìí. a ní bí ìlú gbọ̀ngàn wà ní sẹ́. yóò nà yín tó 10,000. èló ni 10,000 yẹn. 10,000 naira. 10,000 naira. àfà 10,000 naira lè wá ṣe ogun adúrú àlàyé yẹn iyekíye tó máa ná wa ẹ bá ti sọ ọ tábàṣà ti máa rọmọ bí i tó ṣe kókó nìyẹn. wàláì tàláì ẹ wo ẹ jẹ́ tẹ́wọ́ àdúrà. Ọlọ́run àwọn bàbá wa àti ìyá wa wọ́n tẹ́wọ́ rẹ̀ sí Ọlọ́run ọwọ́ tí wọ́n tẹ́ sí ọ mọ́jà kálọ̀ ló fìfo wọ́lá tó tóbi nù kan rẹ̀ wọ́lá tó kéré nù kan rẹ̀ wọ́lá tí ń mí nù kan rẹ̀ wọ́lá nǹkan rẹ̀ tí ò mí o wọ́lá ọjọ́ kan sọ àánú rẹ̀ wọ́lá Mẹ́kà àti Mẹ́dínà wọ́lá Safa wọ́lá Marwa wọ́lá gbogbo àwọn àyè ńlá tó Mẹ́kà fi bẹ̀ lọ́n fún yóò sì rí bẹ́ẹ̀ Salatul Fati sọ́dọ̀ àrẹ kẹrin. lórí burúkú mọ́ la fa láti ìkẹ́ 10,000 naira 10,000 ládùn. nígbà tí wọ́n ti lé mi bọ́ta ni mo ti fura síbi tí bá ń wojú mi báyìí tí máa sọ fún pé báyìí ni ó ṣe rìn báyìí ni ó ṣe rìn yọmọ etí ó sọ 10,000 èlò mo fẹ́ gbà ń bẹ báyìí afálà tí mo sọ ìbò. nínú àánú Ọlọ́run gbogbo ìṣòro pátá ló di pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run wọlé ayé ànábì lọ́dọ̀ lọ ẹ ṣe ẹ̀kọ́ àlejò ọ̀nkú tó kún bọ̀ ọ̀nkú tó kún bọ̀ ẹ wá o. ẹ jọ ẹ bá mi gbé wọn dé park. àwọn làwakọ̀. ṣé àwọn. irú stupid question wo ló bí ẹ máa tóbi Ọlọ́run nígbà tó ní kó wá gbéyàn lọ sí park tó béèrè pé ṣáwọn ni irọ́ àwọn kọ́ ẹni pàkó ẹni wọ́n náà kọ́ kó gbéyàn lọ síbi tá ní kó gbé lọ jèrè. ẹ má bínú. bí wọ́n ti ṣe ni. kí ló dé tẹ̀ ń bẹ nígbà kan sì sọ̀rọ̀ ń bẹ lẹ́ẹ̀kan ẹ sọ pé bí a ṣe máa ṣe sẹ́yìn lọ ẹ̀kẹ́ ìjókòó sí àdúrà jù ẹ dákun ẹ bọ́ wá jíjà rẹ. ṣé ẹ kàn lẹ́kùn ní ṣé mo ti unlock ni ẹ jẹ́ ń sí fúnra mi ẹ tiẹ̀ dúró ibo lẹ́ ń lọ gan. ìbòòrò ni lẹ́gbẹ̀ẹ́ sàlà. ọmọbẹ ní iwájú Abẹ́òkúta nù ẹ mọ Jagunmólú nù Ìmásáyì. Jagunmólú kọ́ ni mo mọ̀ Akérékòrò ni. ẹ sílẹ̀ fún ẹja wọlé àbíjàwá. ẹ má kàn kì í ṣe sẹ́ńtà á lọ́ọ̀kì á lọ́ọ̀kì bíi ẹyẹ ẹ̀sìn. Hello. Midest Lounge. Okay, Midest Lounge. I'll join them there. Okay. Ó mọ nǹkan ni. Kí ni? Selima ni ká wá join òun ní Midest. Midest. A máa lọ náà ni. After all, any choice, we have to go. Okay. Man. Oh yeah. All my ladies, Tuesday, décale, voy a décale.
enemies them fire burn. Over them they say, no man can cause it. Say, ale, ale, ale. I get the money, ṣẹlẹ̀ láti àgọ́ ọjà police station ní àtiwá ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé egbògi olóró wà ní ara yín bíbá torí ẹ̀ ní àṣewá láti wá search ni. èmi fẹ́lẹ́ egbògi olóró. excuse me. ẹ wo Mr. Man kí ló dé ṣe wá embarrass wa ń bíbá iná. àǹtí ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ má bínú sí wa iṣẹ́ wa ni à ń ṣe tá a bá ti parí nǹkan tá à ń ṣe pẹ̀lú wọn bíbá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bíbá yóò máa padà yé yín ṣẹ gbọ́ ẹ ní sùúrù. imagine èèyàn tún gbọ́dọ̀ lówó kó flow. I wonder. Oh my God. So èèyàn tún lè lówó lu ìkó jayé bó ṣe wù lẹ́ni táì tó bá wù. Officer. Ibo. Hey, you, Mr. Man, we are stand up, join them. Join them. Come on. Come on. Mi mọ̀ orí bó ṣe rí wọn lẹ́yìn ni wọ́n jọ ń ṣe rí wọn lẹ́yìn ìrí wọn rí láyé mi. Ẹ wo, ẹ farabalẹ̀ o, ẹ farabalẹ̀. A mọ̀ pé ẹ kì í ṣara wọn. Ṣé nǹkan tí mo sọ yé yín, gbogbo yín ẹ fara yín balẹ̀. Ṣé ẹ wọ́n arákùnrin méjì tẹ́ ń wò yìí, alápatà èèyàn ni wọ́n. Bẹ́ẹ̀ ni ẹ ní sùúrù, ṣé ẹ gbọ́ mi? Bó ṣe wà yìí, ẹni tó máa pátá lénìí lọ́wọ́ ẹ wá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín táṣìírí wọn tú sí wa lọ́wọ́. Orí mi ò ṣe o, ẹlẹ́dàá ìyá sálí ló. Officer, arrest everybody. Ìyá sálí mọ́ àfìgbà tí mo bá wà pẹ̀lú ẹ̀jọ́. Time for good celebration. Ẹ lẹ́gbọ̀ọ́ sábà àbámọ́ ní kí wọ́n létí ni pé tí máa lọ sí pàtí akérèlé nídìí roko bàbá sí wàhálà orí bàbá dámì òde bàjẹ́. Gẹ́gẹ́ bí a ṣe ń bá ètò wa bọ̀ nǹkan méjì ni kì í jẹ́ kí oyún ó dúró lára obìnrin. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni a mọ̀ sí ìju tí àwọn olóyìnbó ń pè ní fibroid tó bá develop tán á wá tóbi. Ẹlẹ́ẹ̀kejì ni a mọ̀ sí ẹ̀dà. Ẹ̀dà yìí ń tiẹ̀ kì í jẹ́ kí oyún ó dúró lára wọn rárá ni. Ẹ ṣe pọ̀. Ọlásùbùnmi sọ̀rọ̀ àgbo tó ń wò lọ́wọ́ mi àtijú àtẹ̀dà àtàìsàn kéékèèké tó lè máa bá polé ọmọ jà kóyún ó má dò sí obìnrin lára kó má tètè rọmọ bí oògùn rẹ̀ níbẹ̀ lọ́ọ̀ mi yóò gbà yóò bọ́ láàmú o yóò jẹ́ fún ọ àná mi súnmọ́ mi àyìn. Ṣé kó fún wọn láyè? Irọ́ ọjà kò lè tó bá ní lójókòó ẹ̀ àgbo tí mo gbé wá fóbìnrin rẹ̀ yìí ìṣẹ́ ìhòòrò ọmọ ẹbẹ ní mo ti lọ gba àbọ̀ wá torí ogun àìrọ́mọbí tí ń da àbúrò mi láàmú àná mi ó wàá ṣe kinní kan fún mi o ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ làgbo yìí bá ń rí dájúdájú pé torí àgbọn ó fẹ́ dàbí pé yóò korò díẹ̀ ṣùgbọ́n èyí ò ní sọ pé torí kíkorò kéèyàn máa ń lò tí èèyàn lọ́mọ láyé ó wà bá ń ṣe kinní kan náà lẹ́ẹ̀kan sí i àtọ̀sán o àtàárọ̀ torí ẹ tí bá ń wọ́ ọmọ kì í sùn o bẹ́ẹ̀ ni kì í tó gbé o tó gbà náà mi ọba ń kó náà bò dáadáa ju tó ẹ pé láàrin ijọ́ mẹ́jọ báyìí kíkùnrin ò ti ga báyìí ni àìbò ni àná mi. ọ̀rọ̀ bí fọ́ọ̀nì mi. àǹtí mi fọ́ọ̀nì ó dáa o ẹ ṣeun gọ́mà ẹ ṣe tí wọ́n padà sí Òṣogbo ni. lílo ẹ̀wẹ̀ nígbà ìṣeré ijọ́ mẹ́ta gbá kún àyín kì í tó lọ. àbí ọ̀dà báwọn. ó dáa kí ló máa jẹ báyìí. orú ọbẹ̀ wo ló nílé. ọbẹ̀ wà. èlùbọ́ súnkọ́. ìdẹ gbé wá last time gan. bá a rò kó fẹ́lẹ́ kó dàbí etí rẹ kó o ro gidi. àná mi.
láìpẹ́ ẹ̀gbọ́n ẹ̀ gbúrò ni ṣé wá rí títí pé kó mu àgbo regularly yẹn ṣe nǹkan kan tó máa fún wa ní problem ó máa mu àgbo yẹn bẹ́ẹ̀ ṣe sọ and the other one tẹ́ ní kí n máa kó náà bò bẹ̀rẹ̀ ronú láàrin ọ̀sẹ̀ kan well mo mọ̀ kéèyàn possible náà but mo assure yín pé kí ọdún yìí tó já ẹ̀gbọ́n ẹ̀ gbúrò ni ìbejì ni máa kọ́ fi. pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run bó ṣe máa rí nìyẹn lágbára ọlọ́run bó ṣe okú ìtọ́jú mi o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo. ẹ má ṣe ọ́fíìsà ṣé bẹ́ẹ̀ ò bá ṣe díẹ̀ ní akọ́lẹ̀bọ nìyẹn léṣù pé mo lọ sí club ẹ ṣé o. má dúpẹ́ fún mi ọlọ́run ọba ní kẹ́ ẹ dúpẹ́ fún àti ọpẹ́lọpẹ́ pé ọlọ́pàá wà tí ò bá sí ọlọ́pàá ni ṣé mo pé gbogbo yín ni ẹ bá di waste product ẹ kàn máa dúpẹ́ pé ọlọ́pàá wà because àwọn pípù yẹn agbénipa ni wọ́n páàtì yẹn ni wọ́n ń tà so ẹ dẹ̀ wà lára àwọn tí wọ́n fẹ́ wá gbé panjọ́ yẹn ẹ kàn wà fortunate káwọn ọlọ́pàá fi rescue yín jọ yẹn ni so ẹ̀yin náà ẹ try advice tí màá fún yín ẹ jáwọ́ ní gbogbo òṣì ìranù tẹ́ ń ṣe torí obìnrin tí ò bá tẹríba fọkùnrin tó bá rò kọ́ ọkùnrin yẹn ló ń ṣe ara ẹ̀ ló ń ṣe torí ó sì máa tẹ́ ò létà so ẹ try láti jáwọ́ ní gbogbo àwọn kí ni mo ti pé mọ́mì mo ti explain everything fún wọn pé party lẹ́nì club lọ́la so ó ní repercussion at long run ẹ try ṣe gbọ́. ẹ ṣé mo ní báwo de wá ní ọ̀rọ̀ case file yẹn báyìí gbà ọ́nà máa fàyà. yẹ kò sí problem nínú yẹn since táwọn guys yẹn ò ti dárúkọ yín pé wà lára wọn then wọ́n dẹ̀ ti charge case sí court so that is never a problem ẹ fọkàn yín balẹ̀. ẹ ṣé o. ẹ ṣé ọ́fíìsà ẹ wò ẹ ṣé gan-an ọlọ́run tí náà ṣe mí fẹ́ máa lọ. ẹ jẹ́ kí ẹ ta tí nìyí nù. ẹ wò mí nílé dúró ẹ ṣé ó dàbọ̀. ẹ ṣáà wá mi kí wọ́n mi. ok. ọ̀rọ̀ bí ẹni pé màá wá wò wọ́n nígbà tó mọ̀ pé ibi báyìí ni mo wà báwo lèèyàn mọ̀ yìí ṣe ṣe báyìí irú kọ̀ọ̀kan náà ni gbogbo yín o kò tí ẹ fẹ́ sí yàtọ̀ rárá àti driver àti security àti wọ́n kí wà ní àmà jọ́jọ́ ní títà gbọ́dọ̀ wọn fún mi jèrè ó bó ṣe rí orí kẹ́ńbọ̀ ti jẹun ti yó bí kọ̀ọ̀kan náà ní yín irú ròǹbò. àlàáfíà fún mi àlàáfíà fún mi àlàáfíà fún mi tó ń bọ̀. wọ́n náà ń béèrè ní sáà bẹ́ẹ̀ ni mà ẹ jókòó. ẹ̀jọ̀ kí ni kí wọ́n fi ṣe. olúwa ló rán mi sí yín adẹ̀wọ̀n mi kí ẹ farabalẹ̀ kí ẹ gbọ́n tí olúwa fẹ́ bá yín sọ. mo ń gbọ́ sá ẹ máa ní sọ. ẹ̀mí mímọ́ ní pé kí ló ń tó sọnù láyé yín tẹ̀ ń wá kiri ẹ̀mí mímọ́ ní wípé ibi tí ẹ ti ń retí èso ẹ ò lè rí ìdí ni pé ẹ̀yin àti ọkọ yín ẹ lè nífẹ̀ẹ́ ara yín dáadáa o ṣùgbọ́n a kò kọ ọmọ mọ́ yín. ẹ̀mí mímọ́ ní wípé ẹ̀rí wá ń fi yé mi wípé ẹni tí èso yín wà ní ara rẹ̀ ẹni tí ẹjọ́ ń sùn tẹ́jọ́ ń jí ni. bẹ́ẹ̀ni ẹ̀rí tún jẹ́ kó yé mi wípé kí ẹ fa awakọ̀ yín mọ́ra tí ẹ bá lè fa awakọ̀ yín mọ́ra òun á dùn yín nínú òun á fún yín lọ́mọ òun á fún yín láyọ̀ nítorí wípé ìgbà tí Hánà kò bímọ Ọlọ́run o ìgbà tí Hánà kò bímọ Pọ̀línà fi ṣẹlẹ́yà o láì rò tẹ́lẹ̀ Hánà dọ̀lọ́mọ bẹ́ẹ̀ ni ayé ti fi Hánà ṣe yẹ̀yẹ́ wípé a kò fún ní ọmọ pé kò ń ṣe ọlọ́mọ láyọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Olúwa padà fún láyọ̀ ó padà dùn nínú ẹ wólẹ̀ jẹ́ ká gbàdúrà. àdàbà ológo èdìdì àdúrà fi síbi òkùnkùn ayé mi àdàbà ológo èdìdì àdúrà fi síbi àdàbà ológo èdìdì àdúrà fi síbi o.
ló ṣẹlẹ̀. kì í sọ̀rọ̀ ọdún ilé ìwọ́dà bọ́ọ̀rìn èèyàn mọ kéèyàn bẹ́yàn ń sẹ́ gbà owó sẹ́jọ́ ní tó ṣe nù agbésẹ́ fún ọ a ní kó ṣe bí èèyàn gidi kó ṣe bí àwọn wòlíì àgbà kó ṣe bí àwọn pásọ̀ gidi ó ń ṣe dáadáa àdáńgbà tó débẹ̀ owó ni ò jáde náà nísìn. ṣé iṣẹ́ ìwò ló ń sọ ń bẹ̀ ṣé lè tí mo jẹ́ mo jẹ́ dáadáa bó ṣe náà mi mo ṣe jẹ́. ó jẹ́ jàre ó jẹ́ dáadáa jàre tó bá tiẹ̀ rí gbogbo nǹkan rí ewo fíìmù ni ó rí bí wọ́n ṣe máa ń ṣe bí pásọ̀ nu fíìmù ó rí bí wọ́n máa ń ṣe bí pásọ̀ tó tọ́ ni ṣé mo lè gbéṣẹ́ fún bàbá Adébóyè àbí kí n gbéṣẹ́ fún Ọ̀yá kìlómẹ̀ kó ṣe dáadáa bó ṣe ṣe owó ni ò jáde náà nísìn bó lolú ẹ ṣe fẹ́ ṣe èyí wèrè tá a sì jọ ń gbélé tó kó làṣẹ ẹkẹ bíi bọ́ọ̀lù oníke òun ojoojúmọ́ ní mọ́mọ́ àwọn èèyàn wá ní mọ́mọ́ àyàn wá tówó mọ́ jáde ń bẹ̀. ẹ̀wọ̀n wọlé gan tó fẹ́ jẹ́ kí kọlù yan ni nígbà tá a ṣe á lọ ibi inú ilé mo ti jáde nísìnyí kí ló dé tó sọ tó fẹ́ sọ. àwùsù tó mọ gbọ́n ní bí mi nú mọ bọ̀ báyìí 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 mọ bọ̀ báyìí. èèyàn náà ló ń yẹyẹ yìí. èèyàn sùrẹ́ mi. sàwọn àlùkù. ẹ mọ láì láàárọ̀ ẹ mọ láì láàárọ̀ o ẹ mọ láì láàárọ̀ o. kí ló ṣẹlẹ̀ gangan. mọ gbọ́ tó kó bọ̀ mọ bínú wo lè mọ tí ń ṣẹlẹ̀ sórí ó ti yé mi dáadáa ó sì yí òun náà dáadáa sórí bó ṣe ń wo yìí bó ṣe ń wo èmi ò fẹ́ kéèyàn mọ dalẹ̀ ìfẹ́ kéèyàn mọ dalẹ̀. láàfà Ọlọ́run táwọn mọ̀dàmú ní kí n bá wọn gbé lọ síbi tí wọ́n ti wọkọ̀ lọ́ọ́ lu wọn. ṣé wọ́n mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni. wọ́n mọ̀ níbo. mọ̀ mọ̀ ṣèbí láti ní. àwòsù bìlà. àbẹ àgbà mi mọ̀ sàwùsù rọ mọ̀ sàwùsù àwọn àwùsù náà ó náà mo ti fura rẹ̀ ní pákéjì irọ́ kan àbí sẹ́jọ́ ní pé mo ti ń pọ́n lé tí mo ti ń gbé gẹ̀gẹ̀gẹ̀ lójú àwọn màdàmú àtọkọ wọn ìwọ náà ti rò pé àfa kan gidi tàbí alára ni ọ kọ́mọ wo èmi ni mo gbé sí lẹ́bùn ńláńlá ọlọ́dọ̀ àwọn màdàmú o èmi ni mo sọ fún àwọn màdàmú pé òun àtàwọn Ṣéhù Buhari ọmọ Musa wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni o òun àtàwọn Ṣéhù Sùlàmánù oníkíjìpá pé wọ́n jọ ń jẹ wọ́n jẹ mu ni pé lẹ́bùn kan náà ní ẹjọ́ wa ó wá fi kàrámọ̀ kún fèmí bí ó wá fi kàrámọ̀ kún fèmí ó ti sẹ̀mí o àbí aṣọ yìí ní jọ lójú aṣọ tó yẹ pé èmi ni mo sọ fún ọ bó ṣe rìn ìgbé lọ yá aṣọ lọ́dọ̀ bọ̀dá rẹ̀ kan tó kéwú díẹ̀ tó lọ yá tó dàbora bígbà tí òtútù mú yàn àbígbà tó wọnú snow lọ. Síkírù ní sùúrù tí n bá fẹ́ gbọ́ iye dáadáa ṣé ìwọ ti mọ àáfà ẹni Ọlọ́run ìwọ ti mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ kó tó dì sí ni. sàlámù aleykum àáfà. ẹ mọ sàlámù rẹ káfíńtà ni bó ṣe rí èmi ni mo fún pákéjì tó fi wọṣọ tọwọ yìí. ẹ dúró náà ṣé lóòótọ́ ni tí Síkírù ń sọ. ṣebí láti rè káfíńtà ni èmi ni mo lọ fún pákéjì pé nǹkan kan ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa o. àwòsù bìlà. èwo wèrè àwùsù tẹ́ntẹ́nu mọ́ lóòótọ́ ara ti ń fún mi sí lágbà tí mo ti ń gbé yín lọ ẹ tún wá fẹ̀ sínú èsì ẹ tiẹ̀ nírònú rárá kí ni ń fẹ́ sí yín lára ẹ tún ká sọ̀rọ̀ rà bígbà tí eléégún bá fẹ́ gbé eégún tiẹ̀ jáde mo ń gbọ́ tiẹ̀ jáde. ẹ mọ tó tiẹ̀ wá dùn mí jù tó dùn mí jù mẹ́tò púpọ̀ ó ní ti àfa ìbò ṣe ń wo yìí o sọmọ kí n kó ẹran jẹ bíi kọ̀lọ̀kọ̀lọ̀ ni. Síkírù dúró náà ṣé lóòótọ́ ń tilẹ̀ ń tọ́ lọ́n téèyàn gbé jẹ́ irọ́ ṣé àáfàá gidi ni wọ́n. sọ pé jọ́sìn máa kọ́kọ́ gbé kíní bísínẹ́sì lọ fún ọjà ìgbìn aláta ọjà síkìn ó mu kánsítà ó mu ẹnikin. yéè wọ́n tún mu ẹnikin. ó mu gbogbo tó ná ń jẹ́ náà lọ 4,000 mo tún wá fún 3,000 owó tí ó fi wọkọ̀ wá bì ó jẹ́ 7,000 béèrè lọ́wọ́ rẹ̀ 10,000 péré lèmi sí gbàánú lé o owó kù 3,000 sẹ́mi lọ́wọ́ òun ti ná 7,000 wá béèrè pé ńgbà tí ó ṣàdúrà fún wọn tó ṣe gbogbo ẹ̀ fún wọn tó rú gbogbo ẹ̀ mọ́ wọn lójú béèrè pé èlò ló ní wọ́n mú wa. ẹ gbọ́ èlò nìyẹn lẹ fẹ́ gbà. ẹgbẹ̀rún mẹ́wàá ni fa ṣẹ́gbọ́ 10,000 naira ó sì ti ná 7,000. tẹ bá tún sọ̀rọ̀ tẹ bá tún fi fa dẹ́n sọ bí tẹ́gẹ́ àwọn ọlọ́ni tòótọ́ ẹ sọ̀rọ̀ gidi 10,000 lẹ́yìn gbà bẹ́ẹ̀. wọ́n sì ti ná 7,000. èmi ti ná 7 ẹ mọ tó lè ọmọ tí ọ̀nà kan mi fi lè yọkùn bẹ́ẹ̀ kí mọ̀ jà yùpá kó fún mi 7 nínú 10 kọ́ mọ mú 3 lọ. àwọn àáfàá wa lákòówó ìfúnfa. kò ní da fáwọn àáfàá ọ̀dọ́. ẹ mú 7 ẹnà jáde kẹbẹ mi wá 3 orí ẹ olórí burúkú ni ẹ̀yin jẹ gbìn ẹjẹ nìkì abẹ ìyá wẹrẹ wẹrẹ lọ ẹgbẹ́ kan lọ máa sọ bẹ́ẹ̀. ẹ̀yin jẹríkò ẹ jẹríkò bẹ. ṣé ó dáa náà nísìn ṣé a fẹ́ sọ pé eléyìí a fẹ́ sọ pé lọ́pọ̀lọ́ ju èmi lọ ni àní ká ṣe nǹkan tó wó fi jáde ọ̀nà tó ní kálukú bá mọ̀ òun ni ó fi máa mówó wọlé ọ̀nà tèmi mọ̀ nu ìwọ sì ń ṣe bí pásítọ̀ ọ̀dẹ̀ àbí bí fẹ́ pásítọ̀ ó sú mi jàre ó sú mi kò sí ṣe kò sáì ṣe téèyàn bá ń to igi tí igi ò bá tí ì tò tí ò bá tí ì di dáadáa yóò mọ̀ tún di ni o á tún ṣe tò ni o. kí ló lé ń bẹ̀ kò ń ṣe tó le ìjọ wo ló fẹ́ wá nísìn. jẹ́ àfi sọ́tún la mọ̀dàmú wà ní lọ́tún la já ṣe bá ṣe sọ o já ṣe bá ṣe sọ o. a sì ń bínú. àwọn tó bínú ó sì wọ̀ kó tún dọ̀ ọ̀rùn irọ́ ni. àwọn ilé orin la
olúwa ṣàgbára dọ̀tí sá. bó o ní ṣé ọ̀nà yìí ò wà stressful fún yín rárá. ẹ wò ó wà stressful o ọ̀nà ò dáa kí awakọ̀ mi máa mọ̀ pé ibi tí mò ń bọ̀ ni kó má dẹ̀ lè mú nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo ṣe yá ní kó park síbì kan tèmi ń fẹsẹ̀ dàgbòrú ẹ̀wà bíi mo ṣìnà díẹ̀. kó lè dáa náà ni olúwa á dẹ̀ jẹ́ kó dáa olúwa á fún yín láyọ̀. ẹ yá wa amúmẹ́rí yín gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ńlá tí wọ́n da ìkòkò bò mọ́lẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé ìmọ́lẹ̀ tí wọ́n fi òrù bò kò lè rídìí ara ẹ̀ kò dẹ̀ lè wúlò fẹ́ni kankan. alàgbà kí wàá ní nǹkan tí mo lè ṣe tí máa fi wúlò fún àwọn tó jẹ́ kí n wúlò fún àti fún ara tèmi gangan. ó ti lànà fún yẹn ò tọ́ ni. ẹ wo alàgbà lóòótọ́ ọmọkùnrin náà dáa lọmọkùnrin ó rẹwà àmọ́ ẹnu wo ni mo fẹ́ fi sọ fún pé jẹ́ kí mi àti ẹ̀ kájọ máa wọlé wọ̀de ká máa jọ náṣepọ̀ àti pé ṣé nǹkan tó máa ṣokùnfà tí máa fi ọkọ tó fẹ́ mi níṣu lọ́kà sílẹ̀ rẹ̀. ìyá wa sá obìnrin nìyí o bẹ́ẹ̀ ni obìnrin gbọ́n ju èṣù lọ ẹ mọ̀nà tí ẹ lè gbé gbà ṣe ni kẹ́ ẹ dàbí ọgbọ́n tó jẹ́ wípé ẹ máa gbé ọkùnrin yìí dráìfà yìí ẹ máa gbé mọ́ra ẹ máa bá ṣeré ẹ fún lóúnjẹ lásìkò ẹ ṣe ń tó tọ́ fún lásìkò ṣe rí tí ẹ bá ti ń bá rẹ́rìn tí ẹ ń bá ṣeré inú yín á máa dùn ayọ̀ yín á máa kún ẹ̀yin náà á dẹ̀ dé ibi gíga tí ẹ fẹ́ dé. alàgbà ẹ má bínú pé wàhálà mi pọ̀ ṣé kò sí ọ̀nà míì tẹ́ lè bá mi gbé gbà ni tó fi jẹ́ pé èmi àti dráìvà mi àní fi máa dáfẹ́ kọ̀kọ̀ ṣé kò sí ọ̀nà míì ní ẹjọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí i kò dájú máa fọbẹ̀ ẹ̀yìn jọ kọmíṣù ni. kò sí ọ̀nà mi nítorí wípé ara ẹ̀ ní orí yín wà. ọ̀dà wòlíì Sunday. sáà. wà. bàbá ìṣá ó lè ṣá ó lè ṣá ó lè ṣá ó lè ṣá. n tó ti ní lójújò lè lọ́wọ́ o. yá wa ṣé ẹ ní owó òdìdí lọ́wọ́ ń bẹ̀ yẹn. bíi 1000 naira. ẹ fún wa. gba owó yẹn ní ọwọ́ wọn. owó tí o gbà ní ọwọ́ wọn yẹn lọ báyìí kí o lọ ra lọ́fíńdà bíntù àti karofin mọ́là kí o wá yà kí o ra egbò igi ológbòtújẹ ó ti dé. náà yá wa ṣẹ́rọ̀ tí wọ́n lọ rà wá fún yín yẹn òun láò fi ṣe àkànṣe àdúrà tó jẹ́ wípé gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọmọkùnrin yìí kò lè yí ẹ̀dá ọlọ́run kankan wọn ò lè rí díẹ̀ á jẹ́ àṣírí láàrin ẹ̀yin èmi àti ọlọ́run ọba òun pàápàá gan kò ní mọ ohun tó ń ṣe kò ní mọ ohun tó ń ṣẹlẹ̀ á jẹ́ láàrin èmi ẹ̀yin àti ọlọ́run ọba Olúwa dẹ̀ bò àṣírí wa. ẹ ṣé alàgbà. ó ti rí bẹ́ẹ̀ ẹ ṣé o. ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ nítorí wípé ọlọ́run ọba ni òun ló ń jẹ́ èmi ni òun ní asọ̀rọ̀ mátàsí ọlọ́run èmi ni ọba tí ń jẹ́ èmi ni èmi ni ọba tí ń jẹ́ èmi ni. ìwọ ló ní kí n máa fòyà èmi ni èmi ni o ọba tí ń jẹ́ èmi ni èmi ni o ọba tí ń jẹ́ èmi ni ìwọ ló ní kí n máa fòyà. ta ni ẹ. Síkírù sọ pé ń pè mí. Èmi mo ní pé wọ́n pè yín wá ẹ wọlé.
bẹ́ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ mi. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ pè mí. kì í ṣe pé mo sọ pé ìyàwó rẹ àti awakọ̀ ní àjọṣepọ̀ ó fẹ́ ṣe ni kò ṣe o. Abájọ ní ọjọ́ kan mo rí òun àti dráìvà tó ń bẹ gateman mo wá pe gateman sẹ́yìn mi bí pé kí ló ṣẹlẹ̀ tó fi ń bẹ̀ ó ní pẹ́pẹ́sẹ́ awakọ̀ ó ṣe òun wá purọ́ ni wọ́n wá fi ń bá bẹ̀bẹ̀ àṣé àṣírí tó wà láàrin wọn nìyẹn kò burú. ẹ jẹ́ ká gbé eléyìí tì ká gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ ẹ jẹ́ ká wá mójútó ọ̀rọ̀ bí ẹ ó ti ṣe lè bímọ àìsàn tó wà tẹ́ ẹ fi ti bímọ láti bí ọdún 6 ọdún 5 ó yẹ ká mójútó. àìsàn bàbá nǹkan kan ò ṣe mí wírí lára tèmi lè fi nǹkan kan ò ṣe mí mo wà òkè. ó wà àìsàn wà bí ọba sí òṣè ti bímọ. nǹkan kan ò ṣe mí bàbá nítorí pé èmi ti lọ́ta mo ti mú obìnrin mi mo bá láṣepọ̀ ó lóyún ó dẹ̀ ti bímọ. kí ló ṣe ajábù ẹ̀jẹ̀. mọ́mì ẹ̀yin ni mo bá lọ́rọ̀. You see, in a situation like this, tóbìnrin ló máa ń jù torí pé ilẹ̀ obìnrin ò kì í pẹ́ ṣú. bó ń ṣe wá yẹn tó bá máa yá ń sìn á kàn wá wọ̀rọ̀ kan fi ṣàdáni á lọ márì síta á bímọ síta tó ò ní mọ̀ wàá kàn wá ń lé ní tiẹ̀ á máa fi ẹ́ ṣe decoration mọ́mí wà ń lé nǹkan tó máa fi ẹ́ ṣe nìyẹn. But tí ilẹ̀ bá ṣú tán people like you lẹ́ máa ń sọ pé mo bá jìyà o mo bá jìyà o èmi ni mo ti ń bá jìyà láti kékeré kò á máa ṣépè kò sírú èpè náà tó lè ṣe o orí elépèlépè máa lọ. but àwọn náà nice mo ti bá wọn gbé rí ṣùgbọ́n lágbára ọlọ́run ọba tí à ń sìn á bá mi jẹ́yìn náà náà ẹ máa fi inú ṣoyún ẹ máa fi ẹ̀yìn gbọ́mọ pọ̀ á wà bá yín jó á bá yín lò in fact kò tiẹ̀ lè tó bẹ́ẹ̀ gan sí. á dẹ̀ wù mí kí ẹ̀yin méjèèjì kẹ́ fara yín mọ́ra kẹ́ máa gbé bíi táìkàìn kórí ọmọ tiẹ̀ kó lè pọ̀ mọ́ ayé fún ọ náà. That is what I want. Daddy, ìyá ọkọ mi, ẹ ṣé gan. Mo mọ̀ yí pé àìsàn lé mi ló fà á tí ọkọ mi fi lọ fún ẹlòmíì lóyún. Mi ò bínú. Àmọ́ mo ní ìgbàgbọ́ kan. Mo ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ọba tí mò ń sìn. Ọlọ́run ọba tí mò ń sìn kò ní fi mí lẹ̀ ní ìgbà kankan. Èmi náà fi ẹnu ṣoyún. Má fi ẹ̀yìn mi gbọ́mọ pọ̀. Èmi ò ní gbénu lẹ́yìn. Gbogbo oúnjẹ tó lọ́rùn ọba. Èmi ò ní gbénu lẹ́yìn. Kò sí problem. Mo gba àwọn tó wọ́n tẹ̀sẹ̀. Minute. Ibo lẹ ń gbé mọ́tò eléyìí lọ, mo fẹ́ gbọ́mọ lọ sí kílíníkì. Mo ń gbọ́mọ lọ sí kílíníkì, ó ń gbóná látàárọ̀ ni. But ó ṣàrí pé mo ṣáájú ẹ̀wà ní mọ́tò yìí. Ó
òkè kí ló fẹ́ kí n ṣe fún ẹ tó fi wá dá wa dúró náà. kò sí nǹkan tí mo fẹ́ mọ́tò yìí gangan ni mo fẹ́ fi gbé ọmọ mi lọ sí clinic. ẹ mọ̀ wulẹ̀ gbà bí ẹ ń gbàgbà ọtí madam ní tilẹ̀ ń tọ́lọ́ ọ̀rọ̀ tí ó níye lórí ṣé ẹ mọ̀ pé ọsibítù làwọn ń lọ ẹ̀yìn sì rè òde lẹ́ ń lọ bí téèyàn ti lọ ṣe fàájì ìbá ní ẹjẹ́ àkọ́kọ́ gbé àwọn lọ náà torí ara ọmọ wọn tí ó yá ẹ fún mi bíi wákàtí 10 tí bá sì padà wá ń wà gbẹ̀yìn náà lọ bí tẹ́ ń lọ. wọ́n kú Tókunbọ̀ kí n fún yín ní wákàtí 10 hours. so pọ̀ jù ní nígbà tábà ẹ lọ ní ìsìn tábà ẹ dé títí lọ́hùn wákàtí kan ó pè. àti pé right tó ní nínú ilé òun ni mo ní òun náà ni àkọ́rí ọlá mi ló ní so right mi ju tiẹ̀ lọ. ẹ wò ọ̀rọ̀ ráìsì ti ẹ̀kọ́ lélẹ̀ bí wọ́n bá dóde wọ́n padà jẹ ráìsì ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe bẹ́mi ṣe sọ̀hún nígbà tí wọ́n bá lọ tí wọ́n bá padà dé nísìnyí sáré wá yára gbé ẹ̀yin náà lọ bí tẹ́ ń lọ. lẹ́nu yín. ṣẹ́jọ́ tí mo dá ọ̀dà ni níjó ní tẹ travel lọ bí tẹ́ lọ tẹ́ ẹ wálé láti bí oṣù 6 ṣé àwọn kan ní ẹ kù fún wa níyà ńlé tí wọ́n fún wa ń jíjẹ múmu ni àti pé bí mo ṣe ń wojú ọmọ yìí ibà ti fẹ́ wọ̀ọ́lá o tírọ̀lẹ́ bá sì fi ń rọ̀jù nísìnyí òtútù ò fẹ́ máa mú ẹ̀já tètè sí agbé wọn lọ bí tí wọ́n lọ o ẹ̀wọ̀ yẹn lọ wọlé tí. bọ ìwọ ọmọbìnrin má joyè eléṣù lẹ́yìn mi náà mọ́tò ló kún bíbá yìí láti gbé mú ṣàṣùwájú ẹgbẹ́ lé báwo ló ń ṣe báyìí. ṣèbẹ́yìn ti wọnú ilé tẹ́lẹ̀ tí mo ti ń gbé yín lọ kí wọ́n tó jáde ẹ̀yin wá wọlé tí yín jàre. ó dà ẹ wá wọlé. agànyàwó ṣé mi ló kọ́ báyìí. bó ṣe wọlú wa ló ń ṣọlá àṣeyọwú lẹ́lẹ́dùn àẹ́gbọ́ ìbámọ̀pá Màámi kò ń ṣe ìyálé mi, èmi ni ìyálé mi lọ. gbẹ́nu ẹ sáhùn ìyálé ẹ ò bímọ ọ̀rọ̀ rúrùn wo ló ń sọ lẹ́nu nígbà tí ajá ìyálé ẹ ti ń ṣe ilé ibo lọ́bọ tiẹ̀ wà inú igbó ló wà òun àtọkọ ẹ àwọn náà pilẹ̀ ọ̀la wọn kàn pé ẹ kó wá jẹ́ ń bẹ̀ ni kí wá ní wàhálà ẹ. Màámi èwo ni gbogbo yẹn ṣé storyteller ni iṣẹ́ máa lọ sọ fún mi. èmi ni storyteller lẹ́nu ẹ̀ Sẹ́límọ́ ìwọ ń bú èmi wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní tí ìyá bá ti lè ṣáájú ọmọ jù àbùkù ló máa ń bá bọ̀ ọbẹ̀ èmi ni wọ́n ń fi àbùkù kàn lẹ́nu tiẹ̀ Sẹ́límọ́ tó bá rí ẹsẹ̀ mi nínú ilé kò pàjá fún mi kí n jẹ. ọmọ sọ tó kókó tó báyìí. Màámi ẹ máa ń lé mi ẹ ń lé mi. ohun ọwọ́ òtún máa fi gọ̀ǹgọ̀ fà àìṣọ́ra ìfọ́fà ní lápòyà orí ìtayé kọ́ ní kẹ́hìndé èèyàn bàbá ní kábẹ́ ká má máa wáyé lásán lè fọmọ méjì sínú ọ̀ṣẹ́ nínú ìyá. oníranù aláìgbọràn ọmọ Ọlọ́run má jẹ́ kó jẹ́ yà ló máa jẹ ẹ́ pa. tó ń ṣe ipa gbogbo ayé kò ká lọ́gbọ́n jùlọ ọ̀rọ̀ mi ọ̀dọ̀ ènìyàn àgọ́ ló ń pa wá lọ. Àdánrè kò rọ́ lápá kò rọ́ lẹ́sẹ̀. Àwọn tẹlifíṣọ̀n sì ẹ̀ láàyè wò. Bẹ́ẹ̀ bá ti ẹ̀dẹ̀ ní kí mi máa wò. Ṣé kí àkórí ọlá ọmọ mi ṣé kó máa wo tẹlifíṣọ̀n? wọ́n ọmọbìnrin kí lẹ ṣe lọ́wọ́ ẹ̀ kí ni mo rà nínú gbá ẹ̀ kí ni mo ti sọ lọ tí mo sọ bọ̀ tó fi ń fi ọmọ bú mi. Gbogbo yẹn náà lè máa sọ káàkiri. Bẹ́ẹ̀ ṣe lọ sọ fún màmí náà nìyẹn tẹ́ ní mò ń fọmọ bú yín. Nígbà tẹ́ bá kúrò lọ́dọ̀ màmí ṣe ló yẹ kẹ́ lọ sí DSTV kẹ́ lọ announce pé mò ń fọmọ bú yín o. Torí ẹ̀ mọ̀ pé ìmọ̀ wàhálà burúkú tẹ́ kóra yín sínú ilé. Àbí ṣé mo kó bá yín ni? Ṣé mo ní ẹ má bímọ ni? Kí ni gbogbo wàhálà ẹ fẹ́ fọ̀gùn pa lórí mi? Kí ló fòṣì? Ẹjọ́ ẹ̀kọ́ sì lọ àgàn. Òpó ní dàtìdàtì ọbọ̀ tí ẹ ti ń bì náà tí ẹ lè bímọ nílé mi nìkan mo nílé. èrò Ọlọ́run yàtọ̀ sí tènìyàn ohun tó Ọlọ́run yóò. Mrs. Fọkànsí. Sá. Ẹ pẹ̀lẹ́ báwo ni ẹ̀dẹ̀ yín? ẹ wò ó wá bẹ́ẹ̀ o. Ṣẹ́rí tí ẹ̀dá bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run balẹ̀ ayé kò sí nǹkan tí èèyàn fẹ́ tí Ọlọ́run bọ̀ ní ṣe fẹ́ yàn. Mo láyọ̀ láti sọ fún yín pé after a pregnancy test a ṣe fún yín a rí pé ẹ ti wà positive. Eléyìí tó túmọ̀ sí wípé ẹ ti wà 3 weeks pregnant.
Doctor, ẹ sọ wípé mo ti lóyún. Èmi lóyún. Mo lóyún. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Doctor, mo lóyún. Mo ti lóyún bí mo ṣe wáyé. And Shewari, Mrs. Fokanse, henceforth, mi ì fẹ́ kí ẹ máa ṣe wàhálà kankan mọ́ nílé ni tàbí ní ibi iṣẹ́. Wàhálà kan tẹ́ ẹ kàn lè ṣe kò ju ìgbà tẹ́yìn àtọkọ yín bá wà nínú bedroom. Ṣé bí wàhálà ti? Because ó máa help kìíní yẹn. Ẹ ṣe gan. Mi ti lóyún àbí? I'm very sure, very sure. Result, ewu ẹ ti fẹ́ mú sọ ẹ̀ lè pa. Sweetheart, honey, dear, sweetheart, 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 Kí ló ṣẹlẹ̀ sí ẹ̀ níbi iṣẹ́ pẹ̀lú mi? Mọ́tà sí ọ̀dọ̀ dọ́kítọ̀ nígbà tí ń débẹ̀. Test mi ṣe, result ẹ̀ sọ pé mo ti lóyún. Congratulations! Wow! Wọ́n sọ wípé kí n má ṣe wàhálà jù. Fẹ́ ẹ̀kan tẹ́lẹ̀ kí ni wàhálà tẹ̀ ẹ́ ṣe? Lẹ́yìn kẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì ọkọ wa, ṣé wàá rí nísìnyí? Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe, ẹ pè mí, ẹ fẹ́ jẹun, ẹ pè mí, ẹ fẹ́ mu mi, ẹ pè mí, ẹ fẹ́ wẹ̀, ẹ pè mí. Tẹ́ bá tún wá fẹ́ wọ aṣọ, mo rẹ́dì láti bá yín wọ̀. Anyway, sweetheart, henceforth, I don't want you to do anything stressful again. Read my lips. I don't want you to do anything stressful again. Sharp man, you see me long. I've got the money. Let's spend the money. Thank you, darling. Now, it calls for celebration. Yeah. Inside the bedroom. Inside? Inside? Thank you, darling. Let's go. Yeah. What do you do? Okay. Sweetheart, let's go inside. Jẹ́ ṣe báyàwó ẹ̀ báyà ní ẹ̀ṣẹ̀ tó máa jẹ. Let's go inside. Mo débi tí báwo ṣé mi gbìyànjú tó ni ẹ̀fẹ̀ mo bó ṣe ṣe yọ̀ ni. Jẹ́ fi mí lẹ́jọ́, ẹ fi mí lẹ́ má dì mí mú.
tá ṣó fẹ́ ṣèyàn léṣe ni ṣẹ́ran ló kó sínú mọ́tò ni. ok sítorí pé dírẹ́fà ti ń rọ́ọ̀lù gálọ́pà lójú pọ̀ náà kó máa rọ́ọ̀lù kó kálukú fi tiẹ̀ ṣe tiẹ̀ nínú mọ́tò yìí o. ìwọ lédi ò ní problem ṣá ṣé nítorí wípé mo fara kan ẹ ló yẹ kó máa sọ̀rọ̀ báyìí kò bá ti kúkú gbé mọ́tò ẹ̀ sọ́nà má fara kan mi ò dénú mọ́tò ọ̀gbẹ́ni. orí ẹ̀ ló burú. kí ló ń ṣẹ̀yìn ọmọ yìí ẹ̀yin ọmọdé yìí ìpàkọ́ lọ́n kó ṣàánú yín ni kí ni ìtumọ̀ gbogbo eléyìí kí lẹ fa lọ́tẹ̀ fàbọ̀ tẹ kèpè mọ́lẹ̀ tẹ bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ fúnra yín. ẹ wo mọ́mì orí tèmi ò burú orí tiẹ̀ ló burú o. ọ̀nkú kí ló dé ẹ sáà gbọ́ tí mo bá wa sọ̀rọ̀ látàrọ rẹ̀ tó ń kàn sílò èpè kí ló dé. ẹ wo ẹjọ́ torí ọlọ́ba bó ní mọ́tò ẹ ṣàbọ̀lẹ̀ àbí ẹ páàkì ẹ dúró báyìí kẹjẹ kẹmí bọ́lẹ̀ ẹ má jọ kó tiwọn bá mi. ẹ máa lọ sí pé yín lọ́wọ́ ẹ máa lọ máa wọ̀ pọ̀ sí. ọ̀kadà. àwọn alákòóbá. Mama. Níbo lẹ́yìn náà ló tẹ̀ ń gbọ́ kàdà bẹ́ẹ̀ yín àgbàlagbà. Ọmọ mi ni wọ́n pè mí fún wípé ó rọbí ibẹ̀ ni mo ní kí n sáré lọ kí n gbọ́kadà. Màmá ṣé tó yẹ pé mo yín fẹ́ bímọ lẹ fẹ́ para yín síbí ara ìbìkítà àwọn èèyàn rèé o tí Fáṣọlá fi ní kọ́kọ́ kàdà kó lẹ́kọ̀ọ́ ṣé bàtà yìí ló bá tún wá para yín síbí ṣé kárẹ́ gbé sọlá tún ní kọ́kọ́ kàdà kó lóṣogbo ni. mo rò pórí ẹ̀ burú. mo ò bí kò fẹ́ rọrùn fẹ́yàn tètè fẹ́ lọ bá. èmi. nǹkan dé orí eléyìí náà tún ti burú ádámọ̀dé sọ fún mi ó ní kí n yé gbé kinní ìkiri o ó nítorí gbogbo tó bá ti wí ó máa ṣẹ ni o. Mr. Fokansi, Sherry, laughter stress láti pass through lórí ìyàwó yín. I discover pé wọn lè bímọ yẹn without operation. Doctor, ẹ ṣe try kẹ́ bá put in more effort kẹ́ wá wo nǹkan tẹ́ lè ṣe sí instead of going into operation ẹ jọ torí Ọlọ́run. Mr. Fokansi, Sherry, kíní iṣẹ́ wa yìí. So nǹkan tí alérò pa lè ṣe lè lórí nìyẹn. And for now, kò sí time. The best thing you can do now ní pé kẹ́ lọ wà prepared torí life ìyàwó yín wà paramount sí àbí báwo. If that be the case, Nani can go ahead. Ọlọ́run á fún yín ṣe. Amen. Just be very, very careful. Well, we are the professional here. Ọlọ́run á fún yín ṣe. Amen. Doctor, èló ni ká lọ wá báyìí. Àǹtí mi má ṣe ìyọnu pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀. Ẹ̀kọ́ ni problem ẹ̀ kí èyí lọ ṣe òbí ìgbó. Ẹ ṣàánú mi ẹjọ́ ìjọba. Sí wàhálà. Ẹ jẹ́ àmàlẹ́ ìjà. Ọwọ́ tí dókítà sọ pé ọmọ yẹn di ṣé ó ti là. Ó sì di ọwọ́ yẹn kò lá rárá. Àwọn àfáà tó sọ pé ẹ máa ń lọ bá tó máa ń consult ẹ ó ṣe pé wọ́n nà ọ́. Dádì mi ò máa fà kankan mi ò mọ anybody. Ó dàbí kí mo mọ máa kan o. Ó nìyẹn ń gbé. Ẹ tún ṣùgbọ́n mi náà mo ṣe mí tẹ ọ̀nà ìsàlẹ̀ ibì kan. Jẹ́ àlọ́bẹ̀. Ó yá. Ṣé kí n sí géètì sà? Ti pa. Mo lè fẹ́ múnú gbogbo ẹ̀ náà ní ìsìn kẹ́nìkan ní ìtì ẹnìkan ní ìsìn. Àgbòyàn ló pọ̀. Màá kú ṣe tẹni tí ń fún mi lówó ni. Mo tì í. Ẹ wo bàbá, èmi tẹ́ ń wo ìjókòó náà ó ti dáyé ó ṣe díẹ̀. Mo ti rí mo sì ti gbọ́ rí pé tí ọmọ bá pẹ́ nínú
oyún nínú ìyá rẹ̀ kí wọ́n tó bí bàbá wọn ó ṣeé ṣe pé tọmọ náà bá ń bọ̀ wáyé kó ti hu gbogbo eyín àwọn bàbá wa èmi ò tí ì gbọ́ rí mi ò sì tí ì rírí pé ká ti bímọ láti ìjẹrin kó dẹ̀ di ọwọ́ kúkúkú báyìí kó má là kó sì yé sunkún ìyẹn ló gbé mi tí mo fi tẹ̀lé ọmọ yín débi báyìí. ọmọ ìlú wo lẹ́yìn. ọmọ Oǹdó ni wá Bógìjì gan nílùú wa. irú òòṣà wo ni wọ́n ń ṣe lágboolé yín àbí nílùú yín. òòṣà bàbá mùsùlùmí làwọn ń lé wa àlóòṣà kankan. ẹ lóòṣà kankan nígbà tí wọ́n bí ẹ̀yin ó ní bí wọ́n ti ṣe ìṣẹ̀dá wọ́n dá àkọsẹ̀jayé yín ọmọ tẹ́ ẹ wá bí ìdí rẹ̀ tí ò fi tètè rọ́mọ bí ó ní pé ẹ ṣe àkọsẹ̀jayé rẹ̀ orò ìdílé tó yẹ kẹ́ ẹ ṣe fún òun. ẹ jọ sáà mi ò understand o. ohun tí mò ń wí ni wípé orò ìdílé àkọsẹ̀jayé ní agboolé tiyín òòṣà kan bẹ́ẹ̀ lákínsókùn ni wọ́n ń pè òòṣà alábíamọ ni ìsì máa gbẹ̀jẹ̀ ọmọ tí wọ́n bá bí lágboolé òun tí ò bá tọ̀ sídìí òòṣà kò ní sábíamọ ètò bá sì bí ọmọ tí kì í ṣe bẹ́ẹ̀ yóò kú ni ọmọ tẹ́ ẹ wá wípé ń sunkún yìí ìdí ẹ̀ tó fi ń sunkún nígbà tí wọn ò sọ̀rọ̀ tó yẹ kán ṣe fún un ni. bàbá òun ti bímọ in fact ọkùnrin làǹtìlanti ni ìyàwó tó fẹ́ síta bí òun ti bímọ. bàbá tẹ bá rántí níjọ́ tí mo wá sọ́dọ̀ yín gbẹ̀yìn mo ń ṣàlàyé fún yín pé obìnrin tí mo fẹ́ síta ó ti bímọ fún mi ó ti bímọ. ọmọ tó ń wíhùn ọmọ àlè ni kì í sọmọ títí ẹ ìdínú tí ò fi fẹ́ lajú rí ẹnikẹ́ni ọmọ tó ń wíhùn ọmọ àlè ni tó bá lajú rí ẹnikẹ́ni ọmọ náà ó kú ó sì tálákà ju èkúté lọ. bàbá mo gbọ́ yín o àmọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa fìdí ẹ̀ múlẹ̀ dáadáa. pé kò yé yín ọ̀dà wọ́n á nù iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tàn ọlọ́kan rẹ̀ ló ṣe. ọyà ẹ máa wò. ìyá wa kíní tẹ̀ ń wò lọ́wọ́ mi ni wọ́n ń pè ní èpè ọmọ àjà lóòjọ́. èpè. bẹ́ẹ̀ ni ọmọ burúkú ni bẹ́ẹ̀ ń ṣe ń wò yìí inú wo ni gbé èyí tí wọ́n fi ń súre ní gbénú agogo gbogbo gbàkígbà tẹ́ bá ti fẹ́ lò ẹjọ́ ọmọ wàánú ara yín àbí kọ́ wàánú àpamọ́wọ́ ẹ wà ṣọ́ra dáadáa o torí wọn ò gbọ́dọ̀ ṣépè ń bí ẹ bá wà o yọ́sẹ̀ o. ẹ jọ ṣé òru ni màá lò ní àbọ̀sán. kò sígbà tẹ́ ẹ lò gbogbo gbà tẹ́ bá ti fẹ́ ránṣẹ́ ni ó jìṣẹ́ tẹ́ ẹ bá ràn kódà kẹ́ ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn báyìí tó bá ti wà lára yín lága ló ń tòun fún yín àfi tẹ́ ẹ bá béèrè lókù. àfi tí n bá béèrè. bẹ́ẹ̀ni bí n bá béèrè wọn á fi lé mi lọ́wọ́. ó di dandan. èpè ní kíákíá ni ó fún yín ẹgbà àmọ́ kí n tó gbélé lọ pátápátá ẹ já tẹnu sàpínmọ́ epo o èmi ò fún yín o mọ̀ ya yín ni o. bá ti lò tán máa dá padà fún yín. torí ogún kan oṣù tí mo jẹ lọ́wọ́ àwọn bàbá mi rè. nígbà tí ò ń ṣe pé mi lè mi jogún ẹ bẹ́ẹ̀ lẹ́yìn jogún ẹ èmi fẹ́ ránṣẹ́ ni kò sí wàhálà tí n bá ti lò tán báyìí máa dá padà fún yín ni. ẹ ṣeun mo dúpẹ́ o. lọ́jọ́ bíi dán. àṣẹ lọ́nà bíi òrùn. àṣẹ. ìyá ìyàwó ẹ̀kọ́ là ń wò yìí. àwọn ni. ẹ máa wò. ẹ̀wẹ̀ má bínú àná má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn kókó sẹ́ni tó máa jẹ́ náà tí ò ní tara àwọn Yorùbá dẹ̀ sọ pé a ò kì í ti police station dé kájọ rẹ̀ ọlá pé mo ní respect ni mo ṣe wò yìí Yorùbá ti dábẹ̀ ẹrù péré ni ìpinnu tí mo gbé wá gangan ni pé kí n gún yín kà kí n gún di yín kó bẹ̀rẹ̀ sí ní jò àmọ́ ńgbà tí mo á wo tí mo rò pé náà kò yẹ kó rí bẹ́ẹ̀ olùkọ́ yẹn ṣe mẹ́lò mo lè ti róróró náà ẹjọ́ ẹ bá ń pè ìyàwó mi wá ilé tí máa ń mú lọ straight.
ẹ jọ̀ọ́ ẹ má bínú sí gbogbo tí n bá ṣe. bẹ́rẹ̀ ẹjọ́ ìwọ fẹ́ gún ìdí tèmi má ti gún ẹ dànù wá ti gbàgbé ẹ ìyẹ́pọ̀ máa wá bí lóòótọ́ ohun tí mo bá wá sọ jáde báyìí òun ni kò máa gbọ́. àníkẹ́ má bínú ẹ má bínú àgbà tí ò bínú aṣọ tó yẹ kó kì í bá abẹ́rẹ́ dìjàkadì orí ò gbọ́dọ̀ ṣeré níwájú iná ọmẹ́mú kan ò kì í bá ọtí rojọ́ wálé bí iná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bí ẹ̀tún bá rí omi àgbàgbé ariwo tó fẹ́ pa àlọ́ lámilámi láàrin ẹnìkan kì í rábò ẹ̀ ohun tí mo wí lédi kò ṣẹ bẹ́ẹ̀ ni gbéra máa bẹ̀rẹ̀ sí ní lọ bẹ́ẹ̀ àtiwọ́ àtèmi àti ọmọ mi tí wọ́n ń pè ìyàwó ẹ̀ ká má pàdé mọ́ abẹ́rẹ́ kì í kọ́ wọn aṣọ ó yá máa lọ bẹ́ẹ̀ ó di gbére ṣòkòtò wèrè. kì í ṣe nǹkan tó sọ ni mo ṣe fẹ́ máa lọ gbogbo nǹkan tó sọ ló yé mi pátápátá lámilámi láàárí no problem èmi náà mójú ọ̀nà kan ló bẹ̀ sílẹ̀ jẹ́ rí gbà ìgò mẹ́rin yín mọ́ láéláé. ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn go on song. màá padà rí yín láyé mi. ó tún da ayé mi máa lọ bẹ́ẹ̀. Dádì kò sí èèyàn mọ́. bó ti wá rí èmi ó tẹ̀lé yín dé ilé ìwòsàn ọwọ́ tí ọmọ dì yóò yá nígbà tó bá la àtẹ́wọ́ ẹ̀ tá a bá mọ iye ìlà tó kọ á mọ ètùtù tá a sì sí. Now, Romoke, for the last time, ọmọ tí o bí Akọríọlá, ta ló bí fún? kò ń ṣẹjọ́ mi advice màámi ni mo ti ní. ọkọ mi ọmọ ọkù ọmọ àrùn àkóbá ilé àdàbà òde ṣé ò sí ìpínlẹ̀ ọkọ mi gbogbo ilé ń kọ́ gbogbo ẹ̀ ń kọ́. kí ló ṣe ẹ́ tójú ẹ̀ kún ọ̀rọ̀ báyìí kí ló ṣẹlẹ̀. màámi bákan náà ni kò ìdúró náà. àwọn òṣìṣẹ́ ọkọ mi dẹ̀ jẹ́ kó yé mi wípé wàhálà yìí àìrọ́mọ bí ìyáálé mi ló jẹ́ kó kúrò nílé. ṣe bí n tẹ sọ ni pé ó déédéé rìn jáde lọ. màámi kò déédéé rìn lọ o frustration bàbá ọkọ mi ló jẹ́ kí ìyáálé mi kúrò nílé. Rọ́mọkẹ́ bí mo ṣe ń wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí ó dà pààrọ̀ ọkọ ẹ̀ nìkan wà. màámi ọkọ mi ò ní problem o a ti ṣe test both Nigeria and abroad ọkọ mi ò ní problem èmi náà ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mi kò fúnra mi ní problem. mo mọ̀ pé wọ́n ò ní problem. àmọ́ Rọ́mọkẹ́ sórí tí ọ̀rọ̀ bá rí báyìí láyé àtijọ́ àwọn ọ̀yá wa ó lọ́gbọ́n tó máa ń dá sí i. ọkọ méjì náà máa ń ní wọ́n á nìkan olówó orí wọ́n á nìkan olùkù yẹn ló máa jẹ́ bàbá ọmọ olówó orí yẹn ló máa jẹ́ ẹni tó sanwó orí èèyàn bí wọ́n ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn o. màámi ṣé wàá mí pé kí iná ṣe síta nìyẹn. ọ̀rọ̀ mi yé àmọ́ máa bọ̀ ibi tó dédé kò ṣe dúró wò mọ́. olórí burúkú tí mo ní kọ́ pé wọlé fún mi dà ṣáà kó rẹ wọlé bí. ọ̀gá wọ́n sọ pé ẹni kí n yọ sí i. èmi mo ní kọ́ pé ẹ wá náà tó kún bọ̀ gbogbo inú ilé yìí dáadáa àti inú àtẹ̀yìn ẹ̀ àti ìyí tó tóbi jù nú ẹrù ẹ pẹ̀lú ìyí tó kéré jù mo fẹ́ kókó lẹ́ni pẹ̀lú ìyàwó àti ọmọ ẹ kẹ jáde nínú ilé yìí lẹ́ni ọ̀fẹ́ nílì. ọ̀gá ẹ má bínú ṣé èmi
àti níjà ti tẹ́lẹ̀ ni àbí ṣé mo sẹ̀yìn lẹ́sẹ̀ kan ni. Tókunbọ̀ má da inú bí mi o mo fún ẹ ní 5 minutes kò fi pack everything tó nínú ilé yìí tó bá yẹ kí n bínú sí ẹ tí bá dìde sí ẹ ilé á ga jù ẹ lọ. àti pé ọ̀gá èmi ò rántí pé mo ti so ìgìrì yìnyín sí múyàwó débi pé múyàwó àtọmọyìn lọ́mọ hà yín. ó níyàwó bíbí ìyàwó ṣó ti rí láìfẹ́ ọkọ ẹ̀ ń dì náà yẹn ó yá ẹ ṣàlàyé fúnra yín. iṣẹ́ ti dáko ẹ̀yìn ọ̀gá ẹ̀yìn mọ̀ bínú torí ọ̀nà mo lọ́rọ̀ sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo ìjọ gbogbo tó lè jọ kan tó lóhùn ìmọ̀ ẹgbẹ́ tó lóhùn ti ṣẹlẹ̀ báyìí sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo àwọn mọ̀dàmú ní tilẹ̀ tọ́lọ́wọ́ bá téèyàn pé jẹ́ rírọ́ ti pátì kúkú ni wọ́n fi mú mi lọ́rùn pé kémi ò sáàmọ̀ kí n máa kóbo àwọn ìsìnfẹ́ mọ̀mọ́ ṣe mo wo pé bí tí mo ti ń jẹ ṣé mo lè bá ibi iṣẹ́ mi jẹ ṣùgbọ́n kò sí ṣe kò sáré ṣe kò jẹ́ pé àwọn náà ara àwọn ọ̀gá mi ni àwọn náà lèmi náà ṣe ń yẹ̀ wọ́n wò lẹ́kọ̀ọ̀kan àti pé bí wọ́n ṣe wà sẹ́ríjọ́ kan èmi àti wọn jọ jáde bí alàgbà àdúgbò lè ní wọ́n pera wọn ní bí wọ́n ṣe dá wọn dúró nù. ẹ kúrò lè máa ìyàwó ẹjọ ṣé mo lè rí yín mà. Olúwa ló rán mi sí i. tọ́ amúmirí gẹ́gẹ́ bí ẹni tó ń fi omijé kíkorò sunkún ọmọ. bẹ́ẹ̀ ni. yá kí wàá ní ìṣòro náà tẹ́ ní. ẹ má ṣe yẹn. ẹ ìyá wa ẹ jẹ́wọ́ ara yín fún Olúwa kí Olúwa lè dá yín láre. Ìrágbìjí ni mo ti ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọkọ mi ló ní pọ́blẹ́mù. nǹkan ọmọkùnrin ọkọ mi ó lẹ. àti fún obìnrin lóyún báyìí ó ti di èèwọ̀. nǹkan tó dẹ̀ jẹ́ kó lé ìyáálé mi kúrò nílé nìyẹn. ìrònú ẹ̀ ló bá mi o. ẹ parọ́ ẹja náà. ìyá wa ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ ọkọ yín dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. mo nífẹ̀ẹ́ o. Oh yes bàbá ṣé wàá rí ẹ̀mí Olúwa wa ní kí jẹ́ kó yé yín o ṣe rí arákùnrin tí ó jẹ́ awakọ̀ yín ara ẹ̀mí oore yín wà o òun ló máa fún yín ní ọmọ bẹ́ẹ̀ ni tí ẹ bá wá lè ṣe lé oore ńlá ni fún yín àmọ́ tí ẹ kò bá lè ṣe ó kù yín ọkọ lọ́run o bàbá mo ṣe rán mi mo ṣe jẹ àkàrà bàtà wéjì ìwọ́wọ́ kiri dábàá mọ́ ni mo ti jẹ bàbá mo ti jẹ àtúrà àtù ìgbéni fún ẹni tí a kò fúnra tó jẹ bẹ́ẹ̀ ni àlàáfíà fún yín o ó dàbọ̀. madam ṣé kò sí pọ́blẹ́mù ṣe rí àwọn pípú tẹ́ ẹ mọ̀ wò yìí 419 ló pọ̀ jù nú ọlọ́mọjà sírin o ẹ mọ̀ gbọ́n kankan ọ̀rọ̀ wèrè tí wọ́n bá fẹ́ bá yín sọ ẹ jẹ́ káwọn ọmọ bá ti a lọ o ẹ wọlé ẹ já mọ bá ti a lọ jàre ẹ mọ̀ gbọ́rọ̀ tí wọ́n bá fẹ́ sọ o. wòlíì olóṣìwò ó rò kémi ọmọ kí wọ́n ti wòlíì jọ plan ni gbogbo àṣírí yín ló ti tú sí mi lọ́wọ́ àti wọ́n àti ẹ̀ àti wòlíì yìí I know everything happening. ó ti tú Tókunbọ̀ ó ti tú mo ti gbà. Tókunbọ̀ àbí kí náà ti ń korúkọ ẹ̀ gan ṣé wọ́n nìkan ló wà ní ọgbà yìí gangan ni ẹni kétéjì ọ̀la kétéjì ṣé kété nìkan gan ní bẹ lọ́fìn nítorí Ọlọ́run. mo dára kó mọ́ mi ẹ tún dákun sọ̀rọ̀ ni ẹ mọ́ tún dákun ẹ bá ń bẹ̀rù àwọn ọ̀gá ni wọ́n ti ń bínú. èmi ò lẹ́bí olórí púpọ̀ kan tí mo fẹ́ bẹ̀bẹ̀. ọ̀gá ẹ̀wẹ̀ mọ̀jà ṣe tí ò dáa. Mr. Tókunbọ̀ pẹ̀lú gbogbo bí ṣe mú inú ilé yìí pé ládùúrú oore tí mo ṣe fún ẹ mi ì mú ẹ from anywhere now ó wá bá mi olófẹ́ṣẹ́ mo fún ẹ níṣẹ́ mo fún ẹ nílé mo ń fún ẹ lóúnjẹ mo tún fún ẹ lówó oṣù ó jọ mí lójú o anyway ìdá ló máa júwa rẹ pẹ̀lú lò Sẹ́límọ́ ìwọ tí ẹ ti júwe ara ẹ fún mi ti pẹ́ náà èmi ni mo fura ìpọ́njú ọmọ ló gbé mi dọ́dọ̀ ẹ̀ if not kí ni fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ẹjọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ máa wọ̀ ẹ̀ bí àmọ̀ pé mo lè rí. mo mọ̀
pé tinú bá ń bí tẹ́ bá ti mu bí ọwọ́ tàtútù inú yín rọ̀. eré ló pé. ẹjọ ẹ fún mi ní ọlọ́pàá ọlọ́pàá kò strong márùn ní ilé mi right away mo ní nuisance kan bíbí tó fẹ́ sọ rẹ̀ dàkúdà sí mi lọ́rùn. mẹ́lò. má sá lọ dúró. wà á dúró mo sá. mo ti lọ mo ti lọ ẹlẹ́gbẹ̀rún mo ti lọ. ẹ ṣe wọ́n ti wọ̀ God bless you. bọ́ọ̀tà gbọ́mọ̀ àlè lọ. jọbẹ ni. gbọ́mọ̀ àlè lọ síbi tó ti gbọ́mọ̀ àlè wọlé. wàá pẹ́ lọ́nà. òfin dalẹ́ ló òfin dọ̀nà ru gbọ́mọ̀ àlè lọ kẹjọ́ ọmọ gidi náà ìwọ́nú ilé wa ẹ̀yin jáde jáde rédè. ẹ ṣe mọ̀ sá. àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ mọ̀ sá. ẹ kú àgbálẹ̀ wa. Elédùmarè ẹ túbọ̀ máa sọ agbára dọ̀tun. ẹ ṣeun àìdúpẹ́ ara ẹni ṣé tí èèyàn bá kan wàhálà ńlé ayé yóò dàbí ìgbà tá a pọ́ lọ́hùn ò sí ni gbogbo làásìgbò àti làálàá tó wá kọrùn rẹ bọ̀ yìí bàbá rẹ ló dá a lẹ̀ tó bá jẹ́ pé bàbá rẹ bá ti mọ iye ìṣẹ̀ṣe láti lẹ̀ gbogbo làásìgbò gbogbo wàhálà tó wá rí kò ní rí bẹ́ẹ̀ ṣé ẹ̀yin ò mọ̀ yìí pé orò ìdílé ìṣẹ̀ṣe yìí máa ń jẹ́ kí àwọn ọmọ kán máa bá láàánú kán máa ṣe kòńgẹ́ẹ̀rẹ́ ní gbogbo ibikíbi tí wọ́n bá lọ ní ìsìn nígbà tẹ̀sí tí wàá ṣe bí wọ́n ti ṣe ó parí nù ká máa jó ká máa yọ̀ lóko. mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè o bàbá ṣé n tí ẹ̀ ń ṣe àlàyé ẹ̀ fún mi ni pé mo ti wá pé ní ọmọkùnrin báyìí. bẹ́ẹ̀ ni ọmọ tó diwọ́ ó ti yàwọ́ ọmọ àlè ó ti jáde kó ọmọ bá fàájì lọ lókù ọmọ bá fàájì lọ. mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o Elédùmarè àtúbọ̀ máa fún yín ṣe o. Ó ṣe